Nínú ìjọ mímọ́ yìí tí Mósè gbé kalẹ̀, Olúwa ṣàwọn tirẹ̀ ní àyànfẹ́. Aráyé lè máa ṣátá, aráyé lè máa kẹ̀gàn, ṣùgbọ́n Olúwa mọ ẹni tí ó ń sìn ín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú tí a tún rí gbà ní alẹ́ yìí ní ìpele kejì fún ọjọ́ tí òní, níbi tí a ó tún gbé àwọn ọ̀rọ̀ mìíràn yẹ̀wò tó ní ṣe pẹ̀lú ìjọ Kérúbù àti Séráfù tí Ọlọ́run tún fún wa ní oore ọ̀fẹ́ nítorí pé àánú rẹ̀ ó wà títí lódodo dájúdájú. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ náà, kí Ọlọ́run alààyè gba ọpẹ́ àti ìyìn wa. Mo tún kí káàbọ̀ sórí àkọ́tún ètò àwọn Kérúbù lórí Facebook. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Òun wọn ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà olùwà. Ṣe ló kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò lórúkọ Jésù àwùjùmọ̀ rí àánú gbà. Fún ẹ̀yin tí bá fẹ́ darapọ̀ mọ́ wa lọ sórí péèjì wa àwọn Kérúbù concept, ẹ like, ẹ share, ẹ comment, ẹ follow gbogbo àwọn dáradára ẹ ṣe síbẹ̀. Ẹni tí bá dẹ̀ fẹ́ béèrè ìbéèrè kan lórí ètò tòní ní àǹfààní láti pè wọlé sórí ètò yìí. A máa gbé ìpè yín bí ètò tòní ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Àjùmọ̀ṣepọ̀ Kérúbù Séráfù lágbàáyé, ẹ̀kọ́ àti ìlanilọ́yẹ̀ sí nípa rẹ̀. Òun ló jẹ́ kí a ní bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ alága ìgbìmọ̀ ìṣàkóso ìjọ Kérúbù àti Séráfù, Chairman National Executive Council CNS Unification Church Worldwide, láti olú ilé ìjọsìn wa Seraphim Land Maba kìlómítà 40 Lagos Ìbàdàn Expressway ní ìpínlẹ̀ Èkó. Bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ His Grace Dr. Stephen Adébọ̀wálé Oyèyẹmí Adéoyè JP, àwọn ni àlejò pàtàkì lórí ètò tòní. Bàbá wa káàbọ̀ sórí ètò. Àlàáfíà fún yín olóòtú, àlàáfíà fún gbogbo ènìyàn. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Bàbá wa lórí ọ̀rọ̀ National Executive Council àti CNS Unification, àwọn nǹkan tó ń lọ lọ́tún lósì ní a nílò ìlanilọ́yẹ̀lé lórí ètò yìí. Àtàwọn ènìyàn tó ń wà ní ni a nílò ìlanilọ́yẹ̀lé lórí àwọn nǹkan tàbí mìíràn. National Executive Council tí à ń sọ̀rọ̀ pa ẹ̀rẹ̀ yìí, bàbá wa, àwọn wo ló kóra jọpọ̀ sínú National Executive Council tí à ń sọ̀rọ̀ pa ẹ̀rẹ̀? National Executive Council jẹ́ ìgbìmọ̀ èyí tí àgbékalẹ̀ gẹ́gẹ́ bí òfin education láti máa ṣe ìṣàkóso ìgbìmọ̀, láti máa ṣe ìṣàkóso àti láti máa ṣe àgbékalẹ̀ iṣẹ́ àti àbá èyí tí a máa gbé lọ fún ìgbìmọ̀ àgbà tí a ń pè ní ìgbìmọ̀ bàbá ládùúrà Ecclesiastical Council fún ìfọwọ́sí. Mo lè rí pé ìgbìmọ̀ National Executive Council gan ni ìgbìmọ̀ amúṣẹ́ṣe gangan, the engine room of the church, láti máa make sure pé ohun gbogbo ń lọ bó ṣe yẹ kí ó lọ. Nígbà tí wọ́n sì ti fi àṣẹ sí tán, àwọn náà tún máa padà rí pé àṣẹ nǹkan yẹn di ṣíṣe. Àwọn tó sì wà nínú ẹ̀ náà ni àwọn tí a ti yàn látòrí alága, akọ̀wé àgbà, àwọn ìsọ̀ǹgbè àtàwọn ipò onípòyípò míì tó yẹ fún iṣẹ́ nínú ìṣàkóso gẹ́gẹ́ bí a ti gbé kalẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìṣàkóso ìjọ là ní wọn. Àwọn yẹn lọ bí méjìdínlógún. Lẹ́yìn ìgbà yẹn la ṣẹ̀ wá ní àwọn aṣojú láti inú ìjọ kọ̀ọ̀kan. Àwọn ènìyàn àwọn ẹjẹ́ bí àwọn akọ̀wé àgbà nínú àwọn ìjọ kọ̀ọ̀kan. Àwọn yẹn náà jẹ́ ọmọ ìgbìmọ̀ National Executive Council yìí bákan náà. Àwọn náà jẹ́ ọmọ ìgbìmọ̀ National Executive bákan náà. Akọ̀wé àgbà tí ó ṣetán kọjá náà máa jẹ́ ọmọ ìgbìmọ̀ láti jẹ́ olùbánidámọ̀ràn àti olùgbìmọ̀ nínú ìgbìmọ̀ yẹn. Gbogbo àwọn tó wà nínú National Executive gẹ́gẹ́ bí àkọsílẹ̀ òfin nìyẹn. Àwọn iṣẹ́ pàtàkì wo ni wọ́n wà fún láti máa ṣe nínú ìgbìmọ̀ National Executive Council? Àwọn iṣẹ́ wo gan pàtàkì la gbélé National Executive Council lọ́wọ́ láti máa ṣe láwọn education káàkiri láàrin zone ní láàrin àwọn iṣẹ́ pàtàkì ogun ló wà fún? Yàtọ̀ sí pé àwọn ni wọ́n máa ṣe àfiforíkorí láti ronú bí iṣẹ́ ṣe máa lọ àti láti máa mú àbá àti ètò ìṣàkóso fún àwọn àgbààgbà láti fọwọ́ sí. Bákan náà àwọn náà ní alámòjútó fún àwọn ìpínlẹ̀, gbogbo ìpínlẹ̀ tàbí state chapters, alámòjútó fún àwọn organs, àwọn ẹ̀yà ìjọ wa bí obìnrin rere, ọ̀dọ́, àwọn ẹgbẹ́ wòlíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú rẹ̀ wọ́n ní oore ọ̀fẹ́ lábẹ́ òfin láti yọ àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe
lábẹ́ ìgbìmọ̀ yẹn láti rí i pé wọ́n ṣe àmójútó àwọn iṣẹ́ kan tàbí òmíràn. ṣé gẹ́gẹ́ bí National Executive Council sìn ní state gan bá wá fẹ́ yàn yàn sípò ẹ̀ láṣẹ débẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ló máa mójútó wọ́n ló máa fọwọ́ sí àwọn ló máa ṣe ìbúra fún wọn pé yes àwọn ló máa ń ṣe ìgbékalẹ̀ inauguration ìpínlẹ̀ tí a ti dá sílẹ̀ láti fẹsẹ̀ múlẹ̀ tó sì máa fún wọn ní àṣẹ òfin láti máa tẹ̀síwájú bí ohun bá sì ń ṣẹlẹ̀ níbẹ̀ àwọn náà máa jẹ́ alámòjútó láti rí i pé gbogbo lọ bó ṣe yẹ kó lọ ìfáàrí kan tá a gbé ní administration ìṣàkóso ẹgbẹ́ ọmọ kérúbù àti sẹ́ráfù lágbàáyé ọwọ́ National Executive Council ló wà. A ti béèrè ìbéèrè yìí rí nígbà kan tí ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò àwọn kérúbù àwọn tó ní ṣaláì béèrè nítorí pé ẹ̀yin àgbà sọ wípé èṣù àtẹnumọ́ kì í jóná ó ṣe tó bí òwe iwájú ẹ̀yin àgbà. Unification tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìjọ tó bá fẹ́ darapọ̀ mọ́ Unification àwọn nǹkan pàtàkì wo ni wọ́n gbọ́dọ̀ ní tí wọ́n gbọ́dọ̀ ní tó ń gbà wọ́n fẹ́ darapọ̀ àwọn nǹkan pàtàkì wo ni wọ́n gbọ́dọ̀ ní gan. Unification jẹ́ ìjọ mi ò ní pè ní ẹgbẹ́ ṣùgbọ́n ó jẹ́ ìjọ tí a gbé kalẹ̀ fún gbogbo láti kó ìyókù gẹ́gẹ́ bí ó ṣe pé láti kó ìyókù Israel tí ó ti sọnù àbí tó ti fọ́n ká lọ so àyè wà fún gbogbo ìjọ kí wọ́n ṣe tó ṣe tán tó ní ìpinnu láti wọnú ẹ̀ láti bá wa dàpọ̀ olúwa kan sọ pé ẹ wá kájùmọ̀ rìn it is to unite all the CNS churches láti jọ wà ní ìṣọ̀kan ṣùgbọ́n gbogbo ìjọba fẹ́ wọlé àṣìṣe létò torí a ní ìpele a ní ìpele national a ní ìpele state a ní ìpele ti local government tá à ń pè ní division now tí ìjọba wọlé wọn ní orí ọ̀fẹ́ láti wà ní division wọn ìjọ tíjọba ti dàpọ̀ mọ́ education ní division ó ti di member education. ìjọ tíjọba dàpọ̀ mọ́ division ó ti di member education. ṣùgbọ́n tó bá wò pé àwọn ti ní kìmí àti agbára tó láti tẹ̀síwájú láti wà ní ìpele tó tún tẹ̀lé bíi state ìyẹn pé state recognition pé ní ìpínlẹ̀ yìí wàá mọ̀ wọn gẹ́gẹ́ bí ìjọ kérúbù sẹ́ráfù wọn á tún tẹ̀síwájú bẹ́ẹ̀ láti darapọ̀ mọ́ ìyẹn ni pé àwọn division náà recommend wọn fún state àfọwọ́síwèé pé a mọ̀ wọ́n ṣùgbọ́n láti jẹ́ pé ìjọ tí ó ti ní ìwé ẹ̀rí ìjọba kó má jẹ́ pé ẹ̀ka ìjọ kan ló kàn fẹ́ dọ́gbọ́n sá lọ máàtìmádọ́ dáadáa ṣe lẹ́yìn ṣùgbọ́n fún ti division yẹn gbogbo ìjọ kọ̀ọ̀kan ló wà fún kódà bí ìjọ kan bá wà national ẹ̀ka wọn tó wà ní division gbọ́dọ̀ belong sí division yẹn bákan náà ni wọ́n yẹ pé wọ́n wà ní state náà àwọn ẹ̀ka bá ṣì wà ní àwọn agbègbè ṣì gbọ́dọ̀ máa bá wọn ṣe lágbègbè ṣùgbọ́n wọ́n á ṣe ní state status pé ọmọ nípínlẹ̀ gẹ́gẹ́ bí ìjọ ní lẹ́yìn ìgbà yẹn tí wọ́n á rò wípé àwọn fẹ́ láti di pé di mọ̀ ní gẹ́gẹ́ bí national fẹ́ gba national status wọ́n á tún kọ ìwé nípasẹ̀ state chapter wọn àwọn ló máa recommend wọn fún national wípé àwọn ìjọ yìí fẹ́ bójú ọmọ education ní kíkún àti national status ìyẹn ní ìpele tó ga jù nípasẹ̀ èyí tí wọ́n ti wá kọ̀wé yẹn a lọ ṣe àbẹ̀wò wọn láti wò bí wọ́n ti ní kìmì tó ìgbékalẹ̀ wọn wọ́n á ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn aláṣẹ wọn a ṣèwádìí wọn fínífíní ibi ìdìde wọn àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti láti wò bóyá wọ́n ní agbára tó torí pé bí wọ́n ṣe ń ga sí ní bùkátà àbí àwọn ojúṣe wọn nípa ìnáwó ló ṣe máa pọ̀ sí ìtura ní àyè ṣe wà fún ìpele yẹn kó wá jẹ́ pé àfọ àwọn ẹ̀kan ní orí ọ̀fẹ́ láti darapọ̀ nítorí pé apá wọn ò ká àti darapọ̀ wọn nítorí àṣẹ ní ìpele tí èèyàn lè wà tẹ́ pé kò ní èèyàn ní kọ̀ọ̀lá ara ìyẹn ni pé ètò ìṣúná wọn náà pẹ̀lú nǹkan tá a máa wù nǹkan tó lè darapọ̀ pé kó má dàgbọ́ tó bá wọlé tán. àwa di ẹrù láti rí i pé a bọ́ sí ìnira. láti lè kojú òṣùwọ̀n níbẹ̀ ìjọ tó bá darapọ̀ mọ́ education afẹ́kẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa ní kíkún ìjọ tó bá darapọ̀ mọ́ education kí ni wọ́n jèrè kí ni wọ́n pàdánù. Olúwa yóò gbàdúrà wa. Àmín. Ohun àkọ́kọ́ ni pé ìjọ tó darapọ̀ mọ́ education ohun àkọ́kọ́ ni pé ó mú àṣẹ Ọlọ́run ṣẹ ni ó mú àṣẹ Ọlọ́run ṣẹ ni nítorí pé ìfẹ́ Ọlọ́run ni pé kí a wà ní ìṣọ̀kan
kì í ṣe dídùn ìfẹ́ Kristi pé kí ìjọ rẹ̀ wà ní ìtúká tàbí ní aládàáṣe. Nílùú náà ṣe sọ ní ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 wípé èmi sì lé àwọn àgùntàn mìíràn tí kì í ṣe ti agbo yìí, àwọn lèmi ó sì mú wá sí ọ̀dọ̀ ara mi, wọ́n sì jẹ́ agbo kan, olùṣọ́ àgùntàn kan. Ó sì tún tẹnu mọ́ nínú John 17:21 pé kí wọ́n lè jẹ́ ọ̀kan bí èmi àti bàbá ti jẹ́ ọ̀kan. So nípa pé wọ́n ti ẹ̀kọ́ darapọ̀, ìyàwó wọn akọni pé wọ́n mú àṣẹ Ọlọ́run ṣẹ, wọ́n ní ìgbọràn sí àṣẹ Ọlọ́run, sí àṣẹ Kristi, wọ́n mú ìfẹ́ Kristi ṣẹ. Torí pé Ọlọ́run wa ò ní lóde sí ìtúká, bí kò ṣe nínú ìṣọ̀kan sí ni agbára wà. Wọ́n ní oore ọ̀fẹ́ àjùmọ̀ṣepọ̀ láti ní àǹfààní ara wa, láti mọra wa sí, láti jọ jẹ àǹfààní ara wa tí mi ò lè máa kà. Kì í ṣe àwọn àǹfààní àfojúrí nìkan nípa ti ara àti nípa ti ẹ̀mí. Ṣé mo rí pé kí nǹkan fún ẹ̀fẹ́ kẹmọ̀ ní wípé nínú ìrìn àjò tí a rìn láyé yìí, Yorùbá wọ́n sọ pé ẹni tó mọ̀ yìí ó mọ̀ yìí. Nínú àwọn ìjọ tiwa, àwa ní àwọn ènìyàn tó ní àwọn àǹfààní oore ọ̀fẹ́ kan tàbí òmíràn bí i nípa ìmọ̀, nípa ẹ̀kọ́, nípa ipò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ìjọ tí ẹ̀yin náà ní, tó bá rí kù díẹ̀ káàtó fún ìkan, a lè mú ọwọ́ àìlera lókun, a sì lè mú ẹkún àìlera lé, nípa pé ibi tí àwa ti jẹ́ aláìlera, àwa ní agbára bẹ́ẹ̀ láti ràn wọ́n lọ́wọ́. Àti pé pàápàá Yorùbá pòwe pé àìjùmọ̀rìn ejò ló ń jẹ ejò níyà. Tí ejò bá tán bá pawọ́pọ̀ tó ń rìn wọ̀pọ̀, ta ló jẹ́ kojú? So nínú ìṣọ̀kan ni agbára wa wà. Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí a ò lè fọkàn sí pàápàá sílé wa pẹ̀lú. Ìwé Psalm 133 sọ wípé ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti jùmọ̀ wà ní ìrẹ́pọ̀. Nígbà tó máa parí ẹ̀ ní ọ̀sà lórí túbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àti ìyè títí láéláé. The church can only survive through unity. There are a lot of hidden and known blessings through unity. So nípa ìṣọ̀kan yìí, àìmọye àǹfààní ló wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí kò ṣe ara wa, tàbí tí ó sọ pé òun ò bá wa ṣe, tí òun kò ń bá ṣẹlẹ̀, báwo ló ṣe rí ìgbárùkùtì àwọn ẹlẹgbẹ́ yòókù láti gbárùkùtì láti jọ rú ẹrù tàbí láti jọ ṣàtìlẹ́yìn fún wọn nígbà tí wọ́n bá wà nínú ìjì kan tàbí ìdojúkọ kan. Àwọn nǹkan tó jèrè lẹ́sọ̀ yẹn, kí ni àwọn nǹkan tẹ́ àpàdánù? Tẹ́wá tí wọ́n ti mọ̀ ti sọ àwọn nǹkan tó jèrè, a lè fojú àwọn àdánù tí wọ́n máa pa mẹ́fà tó wọ́n pé Yorùbá dá wà. Tí ó yẹ mo ṣe kó yẹn pé àìjùmọ̀rìn ejò ló ń dé ejò níyà. Ẹni pé ní bíbára wa ṣe àwọn àǹfààní tó pọ̀ ó wà níbẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé tí ẹ bá fẹ́ pè sórí ètò yìí 08165537283 08165537283 nọ́mbà tẹ́ ń wò lára background wa ẹ lè ní àǹfààní láti pè sí. Tẹ́ ẹ bá ti pè wọlé, a máa gbé ìpè yín lọ́wọ́ báyìí. Tẹ́ bá ní ìbéèrè kan tàbí òmíràn tẹ́ fẹ́ béèrè, a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́. Bàbá wa tí wọ́n jẹ́ National Executive Council Chairman fún C&S Unification Church Worldwide, àwọn ni àlejò wa lórí ètò ìlálẹ́ yìí nígbà tí a yọ̀nà náà àwọn kan tàbí òmíràn, àwọn ọ̀rọ̀ kan tó rú wa lójú nípa C&S Unification Church Worldwide. His Grace Dr. Stephen Adébọ̀wálé Oyèyẹmí Adéoyè JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, àwọn ní àlejò wa ní orí ètò yìí ní alẹ́ yìí. Tẹ́ bá fẹ́ pè wọlé, ẹ gbà wá yí fóònù tẹ́ fi ń wò wá àbí bí orí laptop lẹ́ tí ń wò wá ni ẹ bá gbé lọ́lẹ̀ kó má bàa máa dá ohùn padà. 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. Bàbá wa ẹ̀kọ́ tó ń àtẹ̀kan, ẹ jẹ́ kí n mú ìbéèrè wá. Nínú ìjọ Sẹ́ráfù oríṣiríṣi ìlànà òun ni à ń rí. Àwọn ilé àsọ pé ìlànà tàwọn ìjọ tẹ́lẹ̀ yìí, àwọn ẹlòmíì kò jọ ti kìrìsìtẹ́nì, kò jọ ti ẹlẹ́sìn kejì, àwọn ẹlòmíì kò jọ ti àwọn ìlànà, àwọn apá gbogbo education dúró lé lórí àwọn ìlànà yìí, àwọn apá gbogbo education dúró lé lórí àwọn ìlànà tí ó pín oríṣiríṣi tá à ń rí níta yìí, apá education dúró lé. Ṣé Bíbélì sọ nínú Kọ́ríńtì kìíní orí 3 ní ẹsẹ̀ 9 pé ìpìlẹ̀ mìíràn la kò lè fi lélẹ̀ ju èyí láti fi lélẹ̀ lọ tí ṣe Jésù Kristi.
ní ti education adó lórí ìpìlẹ̀ tí bàbá wa Moses Mayetunọlá ṣe fi sílẹ̀ ẹnikẹ́ni lè máa mú ohun kan tàbí òmíràn mú tiẹ̀ tàbí kó yá àwọn kankan bóyá láti fi dá rẹ̀ yà sọ́tọ̀ àbí láti fi ṣe àdá ẹ̀rùn láti fi dá ara rẹ̀ àmì ìdánimọ̀ ọ̀tọ̀ fúnra rẹ̀ ó tẹ̀lé máa ń jẹ́ nǹkan tó jọ mọ́ ti ìrúbọ tàbí ti ohun èrí àbí nǹkan ṣùgbọ́n kó kàn wípé ẹ jẹ́ ká ṣe nǹkan wọ̀nyí láti fi dá ara wa lọ́tọ̀ ṣùgbọ́n nǹkan tí a mọ̀ ni wípé àwọn ìgbékalẹ̀ tí bàbá Moses wíwá wí kalẹ̀ nǹkan méjì ni ó wà nínú orin ní àgbègbè àwọn ọkọ ní doctrine doctrine yẹn kì í ṣe ènìyàn ló gbé fún wa doctrine ni wí nǹkan ṣe pẹ̀lú ìlànà bíbélì àtọwọ́ Kristi nípa ọ̀rọ̀ Ọlọ́run gbé fún wa irú nínú doctrine láti rí àṣà ìtẹ̀bọmi oúnjẹ alẹ́ Olúwa àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ètò ìlànà mi tó tinú àṣẹ bíbélì jáde see now core mandate wa is evangelism ìyìn rere lórí ìyìn rere la gbé kalẹ̀ gẹ́gẹ́ bí mo sì wá dé bó ṣe fi lé wa lọ́wọ́ that is our core mandate go ye lẹ lọ sí gbogbo ayé kẹsì máa wàásù kẹ máa sọ wọ́n jẹ́ ọmọ ẹ̀yìn mi then ní ti àwọn ìlànà wa is to worship spiritually ẹ̀mí ni Ọlọ́run àwọn tí ń sìn sí gbọ́dọ̀ sìn lé ẹ̀mí àti ní òtítọ́ it is not by pé irú ọ̀nà tá a gbà ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbékalẹ̀ wa ní láti sìn láti inú ẹ̀mí jáde now ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ìgbékalẹ̀ la ní tí àwọn èèyàn ń ṣe fún ìdánimọ̀ ti ara wọn ṣùgbọ́n ètí education gbàgbọ́ nínú ẹ̀ gbọ̀n akọ́nsọ bíi gbólóhùn bíi méjì mẹ́ta wọ̀nyí a gbàgbọ́ nínú ìsìn nípa ti ẹ̀mí àti nípa ìdarí sí ẹ̀mí a gbàgbọ́ nínú aṣọ wíwọ̀ tí í ṣe aṣọ funfun ẹnikẹ́ni lè máa wọ ohun kan tàbí òmíràn bí ìdánimọ̀ àbí bí àwọn àmì ṣùgbọ́n ìgbékalẹ̀ kérúbù àsíráfù ní aṣọ funfun tàbá tí ń sọ̀rọ̀ pé kérúbù àsíráfù à ń sọ̀rọ̀ nípa education à ń sọ̀rọ̀ nípa pé ìjọ kérúbù àsíráfù fún rẹ̀ láì wo ti ẹ̀yà kan tàbí òmíràn aṣọ funfun a gbàgbọ́ nínú ìmọ́lẹ̀ kándò títàn kì í ṣe fún ìrúbọ kì í ṣe torí kádùrá lè gbà ṣùgbọ́n gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìmọ́lẹ̀ nítorí pé òun àkọ́kọ́ tó wọnú ayé ó ní ní àtìkọ́ṣe Ọlọ́run dáràn ayé wà ní jújù ó sì ṣófo òkùnkùn wà lójú ibú ẹ̀mí Ọlọ́run sí Ọlọ́run wípé kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sì wà so ìmọ́lẹ̀ àbẹ́là tá à ń tàn kì í ṣe fún ohun kó bí wípé àpẹẹrẹ ìmọ́lẹ̀ ni ó wà fún and bíbélì dáadé sọ fún wa pé our God is light tàbálẹ̀ wo àwọn àpẹẹrẹ ibi tí Ọlọ́run ti fara wọn wòlíì nínú bíbélì bíi Mósè bí àdìbẹ́bẹ̀ Ọlọ́run farahàn nínú àpẹẹrẹ iná tongue of fire títí kan ọjọ́ Pentecost nígbà tí ẹ̀mí mọ́ máa sọ̀kalẹ̀ bíbélì sọ pé ó sọ̀kalẹ̀ bí ẹ̀ẹ̀là iná so that is what that candle symbolizes it is not for any fetish reason because pé àpẹẹrẹ ìwọ̀n ẹlẹ́mìí máa lo pupa kó máa lo dúdú kó máa lo kàlákìnní kó máa lo green ó ṣe sí àdàbọ̀wọ́ ààrẹ ẹ̀ ni a ò fi yẹn lé wa lọ́wọ́ nínú ìlànà education ò dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀ ṣùgbọ́n gbogbo education gbàgbọ́ nínú ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ presence of God àpẹẹrẹ ni ó sì gbọ́dọ̀ jẹ́ funfun aṣọ wa gbọ́dọ̀ jẹ́ funfun which is a sign of purity and righteousness. Ìwé ìfihàn orí kẹta sọ fún mi pé torí pé aṣọ funfun ni iṣẹ́ òdodo àwọn ènìyàn mímọ́ ni wọ́n sì máa bá mi rìn nínú aṣọ funfun nítorí wọ́n yẹ aṣọ funfun ẹgbẹ́ àgbàgbọ́ ẹlẹ́bí sọ pé wà lóhùn rángẹ́lì kan òun rí nínú aṣọ pupa òun rí kan aṣọ green ló wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n fún àwọn tó fi ìran ìjìnlẹ̀ hàn nínú funfun láti máa ń rí àwọn áńgẹ́lì báwo àti ẹ̀mọ́ gbogbo ẹ̀ àárẹ̀ àwọn tó paradà láti wá sínú ayé láti wá bí àwọn ọmọ ènìyàn wò bíbí ìgbà tí Abraham wà ní ẹnu ọ̀nà rẹ̀ ẹnu ọ̀nà àgọ́ ó ní àwọn ọkùnrin aláṣọ àlà mẹ́ta kan wọ́n sì yọ sí ọkùnrin aláṣọ àlà mẹ́ta and
gẹ́gẹ́ bí ìmọ̀ àti ìjìnlẹ̀ fi yé wa pé àwọn ọkùnrin aláṣọ àlà mẹ́ta yìí they are not earthly citizens wọ́n ṣe ènìyàn ní ayé bí kò ṣe àwọn áńgẹ́lì lọ ṣe ìbẹ̀wò wọ́n sọ pé wọ́n wọ inú aṣọ pupa wọ́n sọ pé wọ́n wọ inú aṣọ búlù tàbí aṣọ àwọ̀ mìíràn bí kò ṣe aṣọ funfun so ìyẹn ni aṣíní sẹ́fù gbàgbọ́ náà aṣọ òun náà dẹ̀ ni bàbá Mósè Ìmọ̀ládé fìdílẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni kẹ́ni bá wá ń lo ohunkóhun tó wù ú ó yẹ kó wù bí àmì ìdánimọ̀ kan tàbí òmíràn tàbí ní àdá ní ìmọ̀ ara wọn ṣùgbọ́n education gbàgbọ́ nù aṣọ funfun. ẹ sọ̀rọ̀ nípa aṣọ funfun bàbá wa ẹ là wá lóye díẹ̀ sí lórí lílo àmùrè àwọn àgbà kan nínú ìjọ Kérúbù àti Séráfù nígbà àkókò ìgbàgbọ́ wípé kò ń ṣe gbogbo sìn tá a bá fẹ́ ṣe la gbọ́dọ̀ lo àmùrè kí ni ìdí tí a fi gbọ́dọ̀ lo àmùrè ẹ là wá lóye lórí. àmùrè jẹ́ àpẹẹrẹ tí a rí nínú Bíbélì àrí àti kọ́ nínú àwọn wòlíì àtàwọn ikọ̀ ọgbà ni pé ó sì di àmùrè rẹ̀ sí ẹ̀gbẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àrí nígbà májẹ̀mú láéláé kódà tó nínú májẹ̀mú titun you see dídí àmùrè it signifies preparedness ìmúrasílẹ̀ ìmúra ogun àti ìmúrasílẹ̀ tẹ́báyẹ̀ tó wo ìṣọwọ́dí àmùrè wa gan kẹrẹ̀rẹ̀ ó jẹ́ pé ìṣọ̀nà àwọn èèyàn ń gbà jẹ́ àmùrè nísìnyí ẹ̀rí pé tó bá jẹ́ àmùrè yẹn a máa ń dì sí ọwọ́ àlàáfíà ó sì gbàgbọ́ nígbà tá a bá máa dì tán ìkíní ó gbọ́dọ̀ fún wa níbi sign cross tàbí kó fún wa ní sign wípé èèyàn sàn idà olóbi jẹ́ pé ká jẹ́ àmùrè ká kàn fi kọ́ra wọn kì í ṣe ìpìlẹ̀ tá a fi lélẹ̀ lórí pé ká dì í ní ọ̀nà tó pé a gbọ́dọ̀ so ìgbà tí a ta sọ̀rọ̀ pé tẹ́ bá wo ẹni tó sọ àmùrè yẹn cross ló máa form tàbí kó fún ní sign ìdí idà àyẹ̀dẹ́rì pé kò sí ẹnikẹ́ni tó fẹ́ lo idà tó fẹ́ sọmọ ẹ̀gbẹ́ ibi tó máa wà nìyí sódà tó bá fẹ́ jagun yẹn a lè fa láti òsì a dẹ̀ ní ìdí nítorí pé a gbàgbọ́ wípé nínú Kristi ọmọ ogun ni wá a sì wá láti jagun ni Olúwa kan sọ pé àwọn ọmọ ogun ọba tí a fi ẹ̀jẹ̀ rẹ̀ rà àwa sì wá láti jagun fún Kristi Olúwa wa à ń gbà ní ọ̀tá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọmọ ogun ni wá nínú Kristi so ìyẹn ló jẹ́ pé àmùrè dídì wa ó signify ìmúrasílẹ̀ ó signify ìgbà tí ènìyàn sán idà mọ́ ìdí tó sán idà mọ́ ìdí ẹ̀ mọ́ ìyẹn ló jẹ́ pé ká gbé àmùrè sí àyà kì í ṣe àṣà wa lórí pé ká sọ wọ́n dì mọ́ ẹ̀gbẹ́ wa àbí ká kẹ̀yẹ́ ṣe ohun tí à ń sọ mọ́ bẹ̀rẹ̀ ìdí bí àṣà tí àwọn èèyàn ń kó ní nísinsìnyí ó ní la gbọ́dọ̀ wà tó gbọ́dọ̀ wà so àpẹẹrẹ ohun tí àmùrè ṣe nìyẹn. ká tó bọ́ sí ìpele rẹ jẹ́ kí n mú ìbéèrè wá bàbá wa lílo tùràrí kí ni ìdí tá a fi gbọ́dọ̀ lo tùràrí. Ọlọ́run ló pàṣẹ fún Mósè pé wọ́n tó ṣètò ẹ̀rọ tí ń pè àpótí ẹ̀rí àti bọ́n ṣe máa jọ́sìn Ọlọ́run dẹ̀ pa láṣẹ wípé wọ́n gbọ́dọ̀ pé wọ́n pèsè tùràrí olóòórùn dídùn láti máa fi ya inú tẹ́ḿpìlì tàbí àgọ́ àjọ kó tó di pé à ń pè ní tẹ́ḿpìlì ní májẹ̀mú tuntun àgọ́ àjọ là ń pè ní ayé ibi tí àgbé àpótí ẹ̀ tàbí ìtẹ́ Ọlọ́run sí ìwé àdìpẹ́ kò yẹ sí nǹkan tí tùràrí yẹn ń ṣe ju pé láti sanctify láti change atmosphere abẹ yẹn nítorí àwọn ogun ọ̀run ìyẹn náà ṣe pé ní olóòórùn dídùn èsì àwa human being nígbà mìíràn àwọn èèyàn ní odor ẹ ṣàkíyèsí tí ooru bá pọ̀ jù táwọn èèyàn bá pọ̀ jù tó bá dé àwọn òórùn tàbí oríṣiríṣi a máa ti àwọn ara èèyàn jáde kódà nípa mímí nìkan pàápàá a máa tẹ ṣùgbọ́n nípa fífín tùràrí sí agbègbè àchèjì nìyẹn àwọn tí àdẹ̀ntayé tó ń dàpọ̀ mọ́ wa àwọn gan tó ń dàpọ̀ mọ́ wa àwọn kẹ̀lẹ́ wà sensitive wọ́n gbóòórùn dáadáa ìfòórùn tí ènìyàn lè gbọ́ àwọn máa gbọ́ wọn ò dẹ̀ ń dó síbi ẹ̀gbin àti òórùn
so ẹ ṣe máa ń sanctify ibẹ̀ kó tó di wípé àbọ̀ sínú ìjọsìn bó tilẹ̀ pé àwọn kan sọ wípé ọlọ́run ti kórìíra ọ̀pọ̀lọpọ̀ òun ò fẹ́ tùràrí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tàbá wò lẹ́yìn àìsáyà tí wọ́n ń tẹpẹlẹ mọ́ yẹn àtútù rí ibi tí ọlọ́run tuntun ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló jẹ́ ìmú tùràrí wá fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí irú Jeremiah àtàwọn òbòmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe pé ọlọ́run tún ń béèrè ìbéèrè yẹn ṣùgbọ́n wọ́n tó sọ pé òun ò fẹ́ tùràrí mọ́ ó ń bá wọn nítorí pé kì í ṣe tùràrí ẹ̀ gangan ni ó ṣe pàtàkì jù pé wọ́n mú wá nínú àìgbọràn wọ́n mú wá nínú àìbìkítà wọ́n gbà pé táwọn ti fi tùràrí sí kò sí nǹkan kan tó fẹ́ wọn ṣùgbọ́n ẹ má gbàgbé wípé nínú First Samuel chapter 15:22 ó ní ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ then síwájú sí a ó rí i pé tó wáyé pé bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ pé òun ò fẹ́ tùràrí mọ́ nínú májẹ̀mú láéláé síbẹ̀ tí a bá lọ wo inú ìfihàn orí 4 ó sọ nípa pé bí Ọlọ́run ṣe jókòó lórí ìtẹ́ àti ìrísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àtòrí kan sọ wípé ilé náà sì kún fún èéfín ilé náà sì kún fún èéfín nígbà tó di chapter 5 ó ní àṣírí àwọn àgbààgbà pẹ̀lú ago tùràrí lọ́wọ́ olúkúlùkù pẹ̀lú ago tùràrí wọn ní ọwọ́ ó fi hàn pé ó sọ ìfihàn bí ọ̀run ṣe rí ìgbékalẹ̀ ọ̀run àwọn akérò àṣàkẹ́rẹ́ rẹ̀ ayé àpẹẹrẹ àwọn ogun ọ̀run so ìjọsìn wa tó gbogbo wa gbọ́dọ̀ ní ìfarajọ pẹ̀lú táwọn tàjú orúkọ mọ́. 08165537283 08165537283 a rí pé ẹ pọ̀ níbẹ̀ tẹ́ ń wò wá dáadáa 08165537283 tẹ́ bá ti pè wọlé sórí ètò yìí a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá ní ìbéèrè kan tàbí mìíràn tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa àbí fẹ́ ká bàbá wa tẹ́ bá ti pè wọlé a máa gbé ìpè yín lórí ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ National Executive Council Chairman fún CNS Unification Church Worldwide àwọn ni àlejò wa His Grace Most Reverend Dr. Stephen Adébọ̀wálé Oyèyẹmí Adéoyè JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn ni àlejò wa lórí ètò tòní tẹ́ bá ní ìbéèrè kan bí ibi communication ṣe lápọ̀dọ̀ títí ẹ fẹ́ ká bàbá wa láì lọ́yẹ̀ ẹ ní àǹfààní láti pè sórí ètò yìí nọ́mbà tẹ́ ń wò yẹn 08165537283 nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí láti béèrè ìbéèrè kan tàbí mìíràn tí ẹ bá fẹ́ béèrè Ọlọ́run alààyè ràn án lọ bàbá wa ipa tó tó máa tẹ̀kan mi ní àníṣaláì yàbàrà lọ́dọ̀ àwọn wòlíì torí ara ìlànà ìjọ wa náà ni bàbá wa ọ̀rọ̀ àwọn wòlíì ìjọ tó fẹ́ ní àwọn wòlíì tó yanrantí irú àwọn ìgbésẹ̀ wo ni irú ìjọba ìgbọ́dọ̀ tàn láti ní kókè àwọn wòlíì wa yìí wọ́n yanrantí wọ́n dẹ̀ wọ́n fi gbọ̀rọ̀ jọkà láàrin àwọn tó kù irú ìgbésẹ̀ wo ni irú ìjọba gbọ́dọ̀ gbé. bí a ṣe béèrè question yẹn ó dà pé ìdáhùn mi ó mọ̀ pé ọ̀nà tó máa gbé gbà ni pé báwo la ṣe ní wòlíì ta ló yan wòlíì èyí tí a ṣe ní wòlíì tó tí ọ̀pọ̀lọpọ̀ gbà tí a kì í ní wòlíì tó yan ti pé ní ìsinsìnyí kì í tẹ́ ṣe wòlíì nìkan ọ̀pọ̀lọpọ̀ ipò àti ààyè tí a ní iṣẹ́ ìránṣẹ́ tí a nínú ìjọ Ọlọ́run lónìí a ò yàn wọ́n gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Ọlọ́run ló yan iṣẹ́ ìránṣẹ́ tó sì yan àwọn èèyàn sí iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n lónìí nínú ìjọ ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ kì í ṣe gbogbo ìjọ sáfò ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ wa àwọn èèyàn ọgbọ́n àtinúdá ìfẹ́ àtinúdá pé bóyá irú ìhà tí mo kọ sí lágbájá àbí irú èèyàn tí lágbájá jẹ́ ni mo ṣe fẹ́ fún iṣẹ́ ìránṣẹ́ kan tàbí òmíràn. Fún àpẹẹrẹ kì í ṣe àṣà kérúbù àsáfù ó lè jẹ́ àṣà ìjọ mìíràn kì í ṣe àṣà kérúbù àsáfù pé dúpọ̀ èèyàn tí ẹ̀mí tí ń lò yàn èèyàn tí ń jíṣẹ́ ó ti ń fèdè fọ̀ ó ti ń sọ̀rọ̀ ó ti di wòlíì. Ọlọ́run fún ẹ̀ ló ń declare èèyàn gẹ́gẹ́ bí wòlíì. Bíbélì sọ fún wa níwèé Éfésù orí 4 nígbà tó dé ẹsẹ̀ 11 ó ní ó sì fi àwọn kan fúnni bí apọ́stélì wòlíì àjíǹrere olùkọ́ni olùṣọ́ àgùntàn fún ìmúdàgbà ara Kristi ó sì fi yẹn kí n ta ni ó yẹn from above Ọlọ́run fúnra rẹ̀ ló ń fi fún ìjọ kì í ṣe alàgbà ló wọ́n sọ pé mo yàn ní evangelist
kò í ṣe àgbàlagbà pé mo yàn ẹ́ ní wòlíì ṣùgbọ́n Ọlọ́run ló máa declare pé ẹni yìí wòlíì mi ni ẹ wo gba ti apostoli Paul ti bá Jésù Kristi pàdé lọ́nà Damascus kátólíkì lọ darapọ̀ mọ́ ìjọ ó ti gbọ́ ohùn Kristi ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣe ẹgẹsẹ̀ ló bẹ̀ sí pé lápọ́stélì títí di ìgbà tí ẹ̀mí wọn fi padà sọ̀rọ̀ ó ní bíbélì sọ ní ìjọ kan pé ó ní wọ́n sì ń gbàdúrà wọ́n ti ń jọ́sìn tí wọ́n ń gbàdúrà ẹ̀mí wọn sì sọ wípé ó fọ̀ pé ẹ ya Paul òun Bánábà sọ́tọ̀ fún iṣẹ́ tí mo ti pè wọ́n sí yẹn pé kì í ṣe ìfẹ́ inú àwọn àlùfáà àgbà yẹn tàbí pásítọ̀ tàbí olórí ìjọ yẹn sọ pé máa sọ Paul di wòlíì àti máa sọ di apọ́stélì ṣùgbọ́n pàtó tó àkókò ẹ̀mí wọn ló declare pé mo ti pè gẹ́gẹ́ bí wòlíì mo ti pè gẹ́gẹ́ bí apọ́stélì mo ti pè gẹ́gẹ́ bí elé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bí ó ṣe yẹ kó rí nìyẹn ìyẹn nígbésẹ̀ àkọ́kọ́ àwọn tí Ọlọ́run fúnra rẹ̀ yàn fún ìjọ now ẹ wá ṣàkíyèsí gba Mósè wà tó dé stage kan tí Mósè bẹ̀ sí ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ wà tó dé stage kó béèrè fún ìrànlọ́wọ́ Ọlọ́run dàpọ̀ burú màá yan èèyàn tó máa ràn ẹ́ lọ́wọ́ ó wá ní kó pe gbogbo àwọn àgbààgbà jọ ó ní kó select àwọn èèyàn kan àbọ̀ níwájú òun níwájú àgọ́ ó ní òun yóò múnú ẹ̀mí tí ó wà lára rẹ̀ òun ó sì fún àwọn èèyàn wọ̀nyí so wọ́n á lè máa bá ṣiṣẹ́ papọ̀ ohun kan tí mo ṣàkíyèsí bẹ́ẹ̀ ni pé ẹ rí i pé kì í ṣe pé Mósè lọ kó àwọn wòlíì jọ àbó lọ kó àwọn olórẹ́ǹtì àwọn wòlíì jáde máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ gbà pé kì í ṣe ohun tó dáa kí ìjọba sọ pé a fẹ́ gba wòlíì tó máa bá a ṣẹ́ nínú ìjọ yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí aṣíwájú dáradára Ọlọ́run mọ bó ṣe gbé àwọn èèyàn dìde fún bàbá Mósè rẹ̀ tí wọ́n là ṣe nígbà tiẹ̀ tó lè yan àwọn àgbààgbà tí wọ́n láti bá wọn ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ń ṣe wòlíì ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe aléríran ọ̀pọ̀ wọn kì í ṣe alálà ṣùgbọ́n gbà tí iṣẹ́ ìránṣẹ́ ń tẹ̀síwájú bóyá nípa ẹ̀mí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àgbà nínú àwọn agbára yẹn a tú sí wọn lára ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àmì náà bàbá tí a ò lè máa dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan kí iṣẹ́ yẹn lè tẹ̀síwájú so ìgbésẹ̀ kejì ni pé Ọlọ́run fúnra ẹ̀ ló máa mú ó dára fún ìjọ láti ní wòlíì nípasẹ̀ ẹni tẹ́ pé Ọlọ́run fúnra ẹ̀ ló yàn láti ara ló gbé dìde láti ara ẹni tí ó fi ṣe aṣáájú bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀mí tó máa lò máa yàtọ̀ ó sì máa tako ẹ̀mí aṣáájú ìkẹta ni wípé ó gbọ́dọ̀ jẹ́ ní tí à ń kọ́ lẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ tó yanjú dáadáa ọ̀tọ̀ ní ká pé ènìyàn ọ̀tọ̀ ní kó kọ́ ẹ̀kọ́ ẹ ṣàkíyèsí pé Paul apostoli nígbà tó yà yàn gẹ́gẹ́ bí apostoli lójú ọ̀nà Damascus ẹsẹ̀kẹsẹ̀ kọ́ ní agbọ́wọlé lórí akọ́ni kó lọ darapọ̀ mọ́ ìjọ ó ń bá wọn jọ́sìn kì í ṣe ìjọ méjì kì í ṣe ìjọ mẹ́ta kódà kì í ṣoṣù kan gbọ́dọ̀ sọ pé kì í ṣọdún pàápàá ṣùgbọ́n wà tó tó àkókò tí Ọlọ́run rí pé ó ti fi ara ẹ̀ sí ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì mọ ohun tó gbà láṣẹ wa ní ká yà á sọ́tọ̀ ṣùgbọ́n láyé òde òní àwọn èèyàn dúró fún ìyàsọ́tọ̀ mọ́ tàbí ìgbọ́wọ́lé lórí mọ́ pẹ̀lú àti lè sọ fún yín pé ojú ìran lolúwa ti bá mi pàdé pé mi ò nílò kẹ́nikẹ́ni ta òróró lé mi lórí tó lè ti lòdì sí àpẹẹrẹ Bíbélì ó lè di Jésù olùgbàlà gan ẹnìkan ló fi hàn fún gbogbo ayé tí ṣe Jòhánù even when Jòhánù said wípé kò jẹ́ ń ṣe òun kéré jù láti máa ṣe yàrá o ní ìjọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà kí a lè mú gbogbo òfin ṣe to fulfil all righteousness so àwọn ìlànà kan wọlé tó agbọ́dọ̀ ti gbẹ́ nìyẹn ti kẹ́kọ̀ọ́ dáadáa gẹ́gẹ́ bí wòlíì lóòótọ́ Ọlọ́run ló fún wa ní ẹ̀mí wòlíì onírìyàn wòlíì ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ the ethics ìlànà the do and don't ṣe àti má ṣe tó wà nínú ẹ̀ èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ dáadáa o gbọ́dọ̀ mọ ìgbékalẹ̀ bó ṣe fẹ́ gbéran kalẹ̀ o gbọ́dọ̀ mọ bá ti ń fọgbọ́n gbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà mí ẹ̀lú mi àdínkù lè sọ pé ó ríran gan a kàn sọ ìran mi gbà o láì fi caution sí láì fi ọgbọ́n gbé kalẹ̀ ẹ jẹ́ kí n fún mi lápẹẹrẹ kan nígbà tí wọ́n ń gbàdúrà Paul ń pinnu láti lọ tẹ̀síwájú nínú iṣẹ́ ìrètí a fún gẹ́bí ìpè wọ́n wá ń gbàdúrà lọ́wọ́ wòlíì Ágábù wà nínú ìpéjọpọ̀ yẹn wọ́n nígbà tó dé stage kan wọ́n ní ó dẹ̀ tú àmùrè lẹ́gbẹ̀ẹ́ Paul ó wá fi àmùrè yẹn dé ara ẹ̀ ní ọwọ́ ó wá sọ pé báyìí ni Olúwa wí
pé báyìí ni a ó ṣe sí ọkùnrin náà tó ní àmùrè yìí. Ẹgbẹ́ ìdìnnà tó sọ bẹ́ẹ̀ ó tún àmùrè Paul ó fi so ara ẹ̀ ní ọwọ́ pọ̀ máa ní fún ẹni tí ó ní àmùrè yìí bóyá ó ní ìrìn àjò kan tó ń rìn ṣùgbọ́n báyìí ló lúwa pé ìbáyìí la ó ṣe sí ìyẹn ni pé ìrìn àjò tó rìn yẹn ó ń lọ́wọ́ sínú èdè ni o. Yóò lè rí Paul sọ pé ohunkóhun tó ń kò já sí òun ò mind ṣùgbọ́n ẹ wo bó ṣe gbé àsọtẹ́lẹ̀ yẹn kalẹ̀ bó ṣe gbé kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ kọ́ torí gbà mìíràn wá tẹ pẹ̀lú mìíràn wá tẹ pé wọ́n yá pé àwọn rí kú wájú ẹ̀ àníyàn ikú rèé tí wọ́n pé ikú yẹn gan-an pé bí àsọtẹ́lẹ̀ ọdún 5-6 ó lè gbọ́dọ̀ àti kó church yẹn ìpayà ikú rèé ló máa ń lò títí wọ́n máa kó sínú mọ́tò tàbí apọ́njẹ́sọ̀ máa padà pa wọ́n ṣe rí kú sí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè sáré yẹn níbi kó gbàgbà ìwọ̀ lọ́wọ́ ẹ̀ torí kò ṣe tó fẹ́ kú. So àwọn ẹ̀kọ́ yẹn gbọ́dọ̀ ṣe wọ́n gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ wípé àwọn ìpè tá a pè wọ́n kì í ṣe fún èrè ìjẹkújẹ not for their own selfish purpose but to glorify the name of God ju gbogbo rẹ̀ lọ wòlíì tí a bá ní tí iṣẹ́ ìránṣẹ́ ò bá jèrè ọkàn kì í ṣe wòlíì Ọlọ́run. Wòlíì tí a bá ní tí iṣẹ́ ìránṣẹ́ tí ò bá ti jèrè ọkàn kì í ṣe wòlíì Ọlọ́run. 08165537283 ni nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. A rí pé èèyàn wà bẹ́ẹ̀ tẹ́ ń wò àtẹ́ ẹ̀pọ̀ dáadáa níbẹ̀. 08165537283 nọ́mbà tẹ́ ń wò lára background wa ilẹ̀ ní àǹfààní láti pèsè. Tó bá fẹ́ béèrè ìbéèrè kan tàbí òmíràn a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè pátó tó ní àtẹ̀kọ́ bàbá wa. Àwọn kan bu ẹnu àtẹ́lù ìjọ Kérúbù àti Séráfù láìpẹ́ a rí pé ìṣọwọ́ bu ẹnu àtẹ́yẹ̀ ń fẹ́ lọ́gbọ́n pọ̀ díẹ̀ lọ́tún lọ́sì àwọn kan tẹ̀ ní olóògùn ni wọ́n abùrìṣà ni wọ́n kò yẹ kẹ́ ẹ súnmọ́ wọn oní magician ikọ́ tẹ̀ tí pé wà magician oní magician ni wọ́n kò yẹ ká sùn bàbá wa gẹ́gẹ́ bí alága fún CNS Unification Church Worldwide kí ni ojú ìwòyí ti rí ìṣẹ̀lẹ̀ báyìí. Yorùbá pòwe kan wọ́n ní ìsúnmọ́ ni là á mọ ìṣe ẹni. Ìkíní ojú ìwòye perspective olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìkíní wọ́n ti ṣe àkójọpọ̀ wọ́n ní ìjọ aláṣọ funfun kéyìí ìdílé mọ̀ wípé kì í ṣe Séráfù nìkan ló ń wọṣọ funfun. Yàtọ̀ Séráfù a ní àìmọye ìjọ tó ń wọṣọ funfun kódà ara àwọn tí kì í ṣe Kìrìsìtẹ́nì jẹ́ pé aṣọ funfun làwọn náà ń lò. So tí wọ́n sọ àwọn ìjọ aláṣọ funfun àwọn tó lo aṣọ funfun pọ̀. Èkejì àwọn mìíràn sọ̀rọ̀ nítorí pé wọ́n ta kété wọn ò wọnú wa láti mọ̀ wá. Wọ́n ta kété wọn ò wọnú wa láti mọ̀ wá. Ibi táwa ti kó àparò àti adìẹ jọ tí ẹ̀ ń wò lọ́kọ̀ọ̀kan ojú adìẹ ló máa fi máa wo gbogbo ẹ̀. Ṣùgbọ́n ló bá súnmọ́ dáadáa ló máa gbá eléyìí ò kì í ṣadìẹ o àparò lélẹ́yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now gẹ́gẹ́ bí Kérúbù Séráfù tòótọ́ àmọ̀pá kì í ṣẹlẹ̀ wọ̀. A gbé wa kalẹ̀ gẹ́gẹ́ bí ìjọ Kristi ni. A dẹ̀ fi ẹ̀mí mọ́ ṣe yíwa bí ti ìjọ Pentecost gbà ni. Bí ó tilẹ̀ jẹ́ pé a ò ṣàìrí àsáwọ̀ tó dẹ̀ wà bẹ́ẹ̀ nínú Bíbélì nígbà tí ẹ̀yà àwọn apọ́sítélì pẹ̀lú. Kí Paul tó kọ nínú ìwé Àìṣe Apọ́sítélì chapter 16 wípé ẹ kíyèsára fún àwọn tí ń rìn ségesège láàrin yín. Ìyẹn tó rò pé àwọn olóòótọ́ ọmọ ẹ̀yìn tòótọ́ wà àwọn èèyàn ségesège wọ́n sì wà. So nígbà tó dé stage kan Jòhánù nínú ìṣèwé ìpísítélì kìí ṣe ìhèrè o ìpísítélì ó ní wọ́n ti ọ̀dọ̀ wa jáde ni ṣùgbọ́n kìí ṣe ara wa ó ní ṣùgbọ́n tó bá gbọ́n wá ìbá jẹ́ wọ́n jẹ́ ara wa ni ó ní wọ́n bá ti bá wa dúró wọ́n ìbá dúró pé ìṣe wọn
ìwà wọn ohun gbogbo bàbá ti wá mú so tí ìṣe wọn bá ti bá àwọn ìgbékalẹ̀ tí a ti ṣàlàyé yìí mu wọn ì ṣe sẹ́ráfù ẹ má lè gbàgbé pé everybody ló ní liberty láti ra aṣọ funfun láti wọ̀ pápọ̀ òfin rẹ̀ wá òfin kò fi òfin di ẹnikẹ́ni láti máa wọ ohunkóhun tó bá wù ú láti ti máa pèrè ẹni ohunkóhun tí wọ́n fẹ́ tó bá wù ú nítorí ìdí èyí kò jẹ́ kó mì àwa lọ́kàn nítorí pé orí wa kò sọ pé ìwọ mẹni tó ń sìn ẹni tó ń sìn ó mọ̀ ọ́ nínú òwe sáfù kan ni ó ní ìwọ mẹni tó ń sìn ẹni tó ń sìn mọ̀ àwa pàápàá gẹ́gẹ́ bí ìjọ kérúbù sẹ́fù pàápàá nínú ìṣọ̀kan education amẹni tá à ń sìn ẹni tá à ń sìn sí mọ̀ wá. bàbá wa tẹ́bá wà níbi ipò báyìí tí áwọ̀ lọ́tún ọ̀rọ̀ òdì lọ́sùn ọ̀rọ̀ kùngbàkùngbé lósì irú kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo ìjọ sẹ́ráfù láti irú ìgbésẹ̀ wo ni a lè gbé kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún ìjọ kérúbù sẹ́ráfù ní irú àkókò báyìí. àmọ̀ràn mi àkọ́kọ́ nìyí Jésù Kristi sọ gbólóhùn kan ó ní ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ níwájú ènìyàn kí wọ́n lè máa rí iṣẹ́ rere yín kí wọ́n lè máa ti ipasẹ̀ yín bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. It is now left for us láti make sure pé through evangelism through publicity nípa ìpolongo nípa iṣẹ́ ìrere àti nípa àwọn ojúṣe kan kí àwọn èèyàn rí wa dáradára so wọ́n lè tètè dá wa mọ̀ pé àkànwá àwọn arábí yìí o àti wò wọ́n fín ó dàbí pé àwọn tá à ń rí yẹn gan kì í ṣe ara wọn ìṣe tí wá àtàwọn èso tí à ń so nínú ìṣe wa yẹn ló máa fi wá hàn gédégbé it will give us distinction among others. Ìkejì ni pé a ò nílò láti máa bá ẹnikẹ́ni tàkú ọ̀rọ̀ sọ tàbí láti máa ta ohun bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ lórí pé a máa tún máa wá dá ohun padà pé ìwọ pè wá ní ẹlẹ́bọ ẹ̀yin náà olóòṣà is on Christian kò bá ìgbàgbọ́ mu nígbà tí pé gbogbo wa jọ ń gbà ọ̀bọ jáwúra ni àjọ fẹ́ máa pawọ́pọ̀ bá ìgbàgbọ́ jẹ́ ó ti yẹn tí kúrò nínú ìgbàgbọ́ yẹn tí kúrò nínú ìgbàgbọ́ ló tilẹ̀ pé lóògùn tẹ sọ àrílẹ́jọ́ tàbí pé ṣe làwọn ẹgbẹ́ sì ń táwọn sí wọn ẹ̀yin náà ti bá sọ pàwọ́ ológun ẹ̀yin náà òwòlè lẹ́yìn náà ọlọ́run ò pè yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tí ọ̀tọ̀ bẹ́ẹ̀ rárá ó ní wa kan lè sọ fún wa pé à ń torí àkókò ìlú rẹ̀ wá jáde pé àwa lẹgbẹ́ kérúbù sẹ́ráfù tó lù wá fúnra rẹ̀ gbé dìde àwa fún wa kí aleluya sọ́lọ́run àwọn ìbá yẹ̀wò oṣó kan kò lè borí ẹgbẹ́ yìí àjẹ́ kan kò lè borí ẹgbẹ́ yìí Olúwa fúnra rẹ̀ ní olùṣọ́ àgùntàn wa àwa ẹgbẹ́ kérúbù sẹ́ráfù kò jẹ́ fún èṣù láyè kó rọ̀ṣẹ̀ wá sọ pé ayé lè fẹ́ ọ kí wọ́n kórìíra rẹ wọ́n sì lè bú ọkàn tẹ̀ máa ṣépè fún ọ nítorí ti Jésù má wo bẹ̀ ìwọ ṣàṣẹfẹ́ Olúwa ìyẹn ni pé káwa kọ́ńtínú ká gbájúmọ́ ìpè àti ìdojúkọ iṣẹ́ ìránṣẹ́ wa tàbádẹ́ ní sókùn díẹ̀ káàtó ká tètè gbé ìgbésẹ̀ àtúnṣe ká kí ìmọ́lẹ̀ wa lè mọ́lẹ̀ táwa bí láti fi ẹ̀ta ti tan ìmọ́lẹ̀ tán ká gbé sí abẹ́ òṣùwọ̀n ká ti gbé sí gbangba káwọn èèyàn rí wa gédéré gẹ́gẹ́ bí ẹni ìmọ́lẹ̀ jẹ́ni tó wá dé stage kan fún àwọn tó ń sọ pé olóòṣà ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n àti wá wí wọ́n dáadáa o àṣé kì í ṣe ojú ta fi ń wò wọ́n ni wọ́n jẹ́ ṣùgbọ́n kì í ṣe láti máa bá wọn láti máa dá wọn ní dídá òun padà dáwọn pé àrò kọ̀ọ̀kan táwa náà pé àrò lórúkọ mìíràn àtijọ́ di kọ̀ọ̀kan náà. ọlọ́run aláyè àti wọn rọ̀ wálẹ̀ 08165537283 adépẹ́yìn yẹn wà níbi ẹ̀tẹ̀ ń wò wá 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè tẹ́ bá fẹ́ béèrè ìbéèrè kan tó wà bàbá wa àbẹ́fẹ́ kí àwọn bàbá lórí ètò tòní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè nọ́mbà tẹ́ ń wò yẹn lára background wà lẹ́ ní àǹfààní láti pèsè lórí ètò tòní. bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá wọ́n ní nǹkan kan wà tí wọ́n pè ní grading ní unification grading tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ní gẹ́gẹ́ bí ìjọ sí ìjọ báwo ló ṣe jẹ́ gan grading tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀.
Grading ìyẹn ni pé ìpele nínú ìjọ Kérúbù àti Séráfù Pápá Innovation ni ìkíní fún ìṣàkóso, ìkíní kó lè rọrùn. Kẹ́mi sọ lẹ́ẹ̀kan ní national àní grading, grade A, grade B, nínú B yẹn náà àní 1, 2, 3. Ìdí ni wípé gbogbo ènìyàn, gbogbo ìjọ wa láyé wà fún, nígbó tí òun kí a tóbi tó àbí kí a kéré tó, láyé wà fún láti jọ jùmọ̀ rìn. Bó ti wù ká tóbi tó tàbí tí a kéré tó láti jọ jùmọ̀ rìn. Nínú àwọn ìjọ wa aláwọn ìyá ìjọ jẹ́ pé ara wọn ni gbogbo wa ti jáde. Àpé gbogbo wa ti jáde. Jẹ́ pé ìdíbáyé ń sọ yìí, èyí tí ò ní ẹ̀ka rárá nu wọ́n sì ní ẹ̀ka bí 100 títí kan òkè òkun, àrí tó ní jù bẹ́ẹ̀ lọ, àrí tó ní 1,000. Aláwọn jẹ́ pé gbogbo ẹ̀ka tí wọ́n ní kò ju bí 100 lọ. Aláwọn jẹ́ pé bí 50. Ẹ ó rí i pé tí wọ́n á rí bẹ́ẹ̀ yẹn, ẹ ó rí i pé kì í wọ́n ní kìmínú bákan náà. Ibi tí ìjọ tó ní 1,000 ìtẹ̀dó káàkiri, tí wọ́n pè tẹ̀dó branches káàkiri all over Nigeria, pẹ̀lú àwọn ìjọ tí ó ní bí 50 ẹ wò síra wọn, táwa ní kàn fẹ́ máa gbé ojúṣe kan náà lé wọn lọ́wọ́, ẹ ó rí i pé àbá di èrò pa ẹnìkan. Tí ó bá wá tí wá rí bẹ́ẹ̀, á jẹ́ pé àwọn kan ló láǹfààní láti wà níbẹ̀, àwọn kan ò ní sí àǹfààní láti wà níbẹ̀. Bẹ́ẹ̀ kẹ́rin gbogbo wa ní àǹfààní láti wà níbẹ̀. So tí gbogbo bá wà níbẹ̀ yẹn, kó lè rọrùn fún àwọn kan, kí ibẹ̀ lè jẹ́ bí rọrùn fún wọn. Lọ́sẹ̀ náà kò burú, ẹ̀yin ẹ wà báyìí, ẹ̀yin ẹ wà báyìí, ẹ̀yin ẹ wà báyìí. Ṣùgbọ́n kò yí orúkọ padà, kò dẹ̀ yí membership wọn padà. Ṣùgbọ́n ẹrù tí wọ́n máa gbé máa yàtọ̀. Lórí rẹ̀ sọ fún wa pé ẹ mú ọwọ́ àìlera lé, ẹ mú ikún àìlera lé okun. Ìyẹn pé kẹ́ni tí ó lera kó mú ọwọ́ àìlera lé, kẹ́ni tó lókun kó mú ọwọ́ ẹni tí ò lókun kó mú lókun. Ṣùgbọ́n àjọjọ máa rìn pọ̀. Ó jẹ́ pé àwọn náà bá darapọ̀ mọ́ wọn, ṣùgbọ́n alágbára ẹ̀ nǹkan tí grading fi wà nìyẹn. Ni pé grading yẹn fi àyè sílẹ̀ fún àtẹni tí ó ní tí church yẹn ṣíṣe kékeré àtàwọn tí church wọn ti gbilẹ̀, wọ́n lè jọ rìn papọ̀. Ìyẹn dára. Nínú ìrìn àjò àwa Kristẹni pàápàá ìjọ Kérúbù àti Séráfù, àmọ́ ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ṣẹlẹ̀. Táwọn ìmọ̀ ní ṣáwọn education lè wọ́n ṣiṣẹ́ wọn ní, ṣáwọn education ò rí ní, ṣáwọn education ò rí ní. Bàbá jẹ́ kí ẹ mú ìbéèrè wa. Kí ni àwọn nǹkan tí kì í ṣe iṣẹ́ education tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò wípé ojúṣe education ni? Kí ni àwọn nǹkan tí kì í ṣe ojúṣe education tó pé àwọn èèyàn máa ń rò pé iṣẹ́ education ilé ẹ̀kọ́ lè ṣe tí kò dẹ̀ ṣe, tàbí tí education lágbára lé lórí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń fojú sọ́nà fún? Bàbá. Nínú ẹ̀ ni irú bí kí ẹnìkan ṣìwà kan wù àbí kárí ìjọ kan tó ṣe kankan tó kù díẹ̀ káàtó. Wọ́n gbàgbọ́ pé education lílọ bí kan lọ mú ẹni ẹ̀kan tì mọ́lé, bí kan ti ilẹ̀kùn ilé ìjọsìn ẹ̀ pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ló ń wò? Òfin orílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀ kò fi àyè gba ẹnikẹ́ni láti dí ẹnìkan lọ́wọ́ lórí ẹ̀sìn tó bá ń sìn àbí ohunkóhun tó pe ẹ̀sìn ẹ̀. Táwọn ní ìdá kò burú fún àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn mẹ́ta yìí, wọ́n ní ẹnìkan àwọn kan ọ̀nà múra bí eégún, ọ̀nà ń ṣèwọ́de, wọ́n lè wọṣọ funfun, ó lè ẹnìkan tó jẹ́ olórí wọn múra bí eégún, ó lè wẹ̀, ó ní kí ni gbogbo eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó yẹ kí education lè dìde, ó yẹ kán lè discipline wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó múra bí eégún, ó wọṣọ funfun, tàbá débẹ̀ tàbá kì mọ́lẹ̀, tà ní agbé alọ jẹ́ níyà àbí alọ ṣe nǹkan àbí alọ jí nǹkan pẹ̀lú ẹ̀ṣẹ̀. Òfin kan wà nínú òfin ìjọba wa
tó ní freedom of worship and association. Kò tí ì sí òfin tá a fẹ́ ṣe nínú ìjọ wa tàbí nínú ìjọ mìíràn tó lè borí òfin yẹn. So ìyẹn àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń retí ẹ̀ a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ a gbọ́dọ̀ lè ṣe kíní gangan ṣùgbọ́n ó ní freedom sọ pé ara yín ni mí tàbí mi ò kì í ṣe ara yín tí ó bá yẹ sí sílẹ̀ ara wa kò sábẹ́ ìjọba wa kò sí yàtọ̀ lè fi jẹ́ lọ́dún oṣù tí èyí wọ́n ti kìsì gẹ̀rẹ́gẹ́ kò sí lára wọn tó àti ẹ̀kọ́ lára wọn ó lè sọ pé ní ìṣára wọn á dẹ̀rẹ̀ fi àkọ́kọ́ jẹ́ nítorí òfin orílẹ̀-èdè wa tó ju gbogbo òfin mìíràn lọ so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó wáyé pé ètò wà láàárín wa dájọ́ wọ dájọ́ tá a bá rí nǹkan tó kù díẹ̀ káàtó a lè pè é yá lọ́dà torí ní darapọ̀ mọ́ wa àwọn ìgbésẹ̀ kan wà láti we must have agreed to some principles. Àkọ́dájọ́ sọ pé a máa ṣe kọ́ yìí. Àwọn ìlànà kan ti máa gbọ́dọ̀ fọwọ́ sí. Àtijọ́ tó ti máa fọwọ́ sí rẹ̀ yà. Òun bọ̀ innovation nǹkan táwa ń ṣe rí o. Nǹkan tá a fààyè gbà rí o. Then and that is the reason pé fúnra rẹ̀ èèyàn ló máa sọ fúnra ra ìjọ ló máa pé a fẹ́ darapọ̀ mọ́ yín. We don't force anybody láti wá darapọ̀ mọ́ wa. Ìyẹn ló ṣe pàṣẹ ní àwọn ìjọ kan ṣe pé wọ́n lè dáhùn kírípùtù ọ̀kan láwọn ìjọ aládùúrà tí wọ́n wà ń ta tí wọn ò darapọ̀ mọ́ bílẹ̀ kí wọ́n tó nǹkan kan mọ́ sí àwa tá ti wà ní inú ilé. Ìgbà kan rí làwọn tó wà ń ta pọ̀ jù àwọn tó wà lóṣù mọ́ mo lè fi ọwọ́ sọ̀rọ̀ pé àwọn tó wà nínú níta sí wọn ò tó nǹkan kan sí àwọn tó wà nínú ilé. Ṣùgbọ́n ìlú wa ti wà pẹ̀lú àgbà nígbà tó fẹ́ darapọ̀ mọ́ wa kì í ṣe nǹkan tájọ sọ ìjọ there is something we call convention àjùmọ̀ pinnu like for example sin nínú àwọn ìgbékalẹ̀ orílẹ̀-èdè bíi United Nations, African Union, ECOWAS ẹ̀rí pé ó ti wà ní àwọn treaties àwọn àjùmọ̀sọ tí wọ́n ti jọ fi ọwọ́ sí. Wọ́n á lè sọ pé kò rí bẹ́ẹ̀ nǹkan tá a jọ sọ́kọ́ yìí o nǹkan tó so wá pọ̀ kọ́ yìí ṣùgbọ́n tí wọ́n bá sọ àbúrò sọ pé àbúrò náà ti withdraw kò sí ní ta lè ṣe sí. So àwọn nǹkan wọ̀nyí wá ń jẹ́ pé táwọn èèyàn wa nínú ìtara wọn lóòótọ́ wọ́n ń béèrè nǹkan yẹn nítorí wọ́n ní ìfẹ́ ìjọ wa wọ́n nífẹ̀ẹ́ ìjọ wọn wọ́n dẹ̀ fẹ́ kí nǹkan kan tó jẹ́ àbá wọn tàbí wà lóore tó wọ́n ti wá gbẹgbẹ́ wọn ní kí làwọn aláṣẹ ń wò tí wọ́n ò ṣe báyìí tí wọ́n ṣe báyìí ṣùgbọ́n wọ́n pé alófin orílẹ̀-èdè ọ̀dọ̀ ayé gbàdúrà wa. Àmín Ọlọ́run alààyè yóò túbọ̀ wá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fi fún wa ní orí ètò tòní ẹ jẹ́ ká mú orin ẹ̀mí wá láàrin ìṣẹ́jú díẹ̀ ṣùgbọ́n ká tó mú orin ẹ̀mí wá ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò wá nílé ẹ ní àǹfààní láti pè sórí ètò yìí ẹ ní àǹfààní láti pè sórí ètò kó má dàbí ẹni pé wọ́n ń dá wí wọ́n ń dá sọ́nà ẹ̀ náà ní àǹfààní láti béèrè béèrè láti ti dá sí ètò yìí 08165537283 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè láti béèrè ìbéèrè kan tàbí òmíràn tí a bá fẹ́ béèrè lọ́wọ́ bàbá iṣẹ́ púpọ̀ pọ̀ wà pẹ̀lú wa lórí ètò yìí. A ní ìpè kan. Hello. Ẹ kálẹ́ sà. Yes sà. Kí lórúkọ àti wẹ́ẹ́ tí ń pè wá sà? Hello sà. Láti Òkè Àró. Nẹ́tíwọ̀kì yìí pé bàbá wa ìpè yìí ó rí bákan ẹ pè wá padà ó rí bákan. Ìwọ ni ọpẹ́ yẹn wò, Ọlọ́run mi.
hello ẹ kálẹ́ sà yes sir ẹ kálẹ́ sà ẹ káàbọ̀ láti bàbá wa láti Atlanta Georgia ẹ káàbọ̀ sórí ètò kí lórúkọ yín sà bàbá gbóhùn yẹn sókè díẹ̀. Àwọn tí wọ́n máa ń ránṣọ àwọn obìnrin tí wọ́n máa ń ránṣọ wọn bí aṣọ ọkùnrin ní kíló àti wọn. Ó ga àwọn obìnrin tí wọ́n máa ń rán aṣọ wọn. Tí wọ́n máa ń ránṣọ wọn bí aṣọ ọkùnrin ní kíló àti wọn. Ó dà. Kí ni àwọn bàbá tó ṣe lónìí rẹ̀? Nítorí kò ṣe nǹkan tó gbójú mu ní tẹ̀lé àwọn tẹ̀lé lè rí ọkùnrin obìnrin tó ránṣọ bí ọkùnrin ní tẹ̀lé. Kíláàsì àwọn obìnrin kan wà tó máa ránṣọ bí aṣọ ọkùnrin tó bẹ́ẹ̀ wọ̀. Ẹ ṣé bàbá wa lóòótọ́ ni àkíyèsí yín ṣùgbọ́n ní lọ́lọ́ yìí a ti ń tẹnumọ́ fún àwọn ènìyàn àdéhùn kò dín wọ́n fún àwọn àgbààgbà láti jẹ́ kó wọ́n rí pé a ní ìgbékalẹ̀ bí a ṣe ń ránṣọ àdúrà wa àti pé ó dẹ̀ ní ìdánimọ̀ àwọn ìjọ mìíràn bí ìjọ wa bí Celestial àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ìjọ wa bí Church of the Lord wọn kì í ṣe bó ṣe wù wọ́n nípa aṣọ àdúrà wọ́n dẹ̀ ti mú bó ṣe rán dé pé tó bá ti rí wọn ó ti dá wọn mọ̀ ṣùgbọ́n wọ́n tó tí àkókò kan àwọn èèyàn tí wà náà bẹ̀rẹ̀ nígbà táwa kéré tábà ti rí ẹni tó wọṣọ àdúrà kan ìbáṣe ọkùnrin ìbáṣe obìnrin àti tètè dá mọ̀ pé aṣọ báyìí ló wọ̀ ètò báyìí ló wà ẹgbẹ́ báyìí ló wà oyè báyìí ló jẹ ṣùgbọ́n tó yá oríṣiríṣi ń wọnú ìmúra wa ṣùgbọ́n ẹbí yẹn kì í ṣe ẹbí àwọn ìjọ bí kò ṣe ẹbí àwọn aṣáájú torí pé aṣáájú òun ló ń direct ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú dé state kan dẹ́ pé wọ́n máa sọ pé ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ẹni tá a bá bá wọn wíjù wọn á lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó nípa àìfẹ́ pìkìtà àbí àìfẹ́ kàǹkọ́ gbé ká ṣàfihàn lẹ̀ kan lómìnira kí ìjọ wa lè kún sí kó lè pọ̀ sí ní oríṣi àwọn àṣà bẹ́ẹ̀ fi ń wáyé ìgbà tí irú àwa kéré tó bá ti wọ aṣọ tí ò yẹ kó wọ ẹsẹ̀kẹsẹ̀ lọ́mọ sọ fún ẹ kó lọ bọ kì í ṣe aṣọ tó bá ètò ìlànà tàbí ìgbékalẹ̀ mu kí tẹ́ ń ṣe pé ọkùnrin ń wọṣọ bí obìnrin ni obìnrin ń wọṣọ bí ọkùnrin nìkan oríṣi àwọn aṣọ ìlà ń wọ́n tẹ́ pé ó ti yàtọ̀ sí aṣọ àdúrà gédégédé nípa afẹ́ kó ní àràbarà afẹ́ kó ní nǹkan tó ń pè ní style afẹ́ tayọ afẹ́ káwọn èèyàn rí wa tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ a lè ran oríṣiríṣi aṣọ tó bá wù wá nígbà bá lọ sóde ṣùgbọ́n aṣọ àdúrà ẹ̀rí aṣọ ọ̀wọ̀ ni aṣọ ìjọsìn ni ẹ̀rí nínú ẹ̀dọ́ta yìí ẹ̀rí abẹ̀sí ń sọ gbogbo ibi tí à ń lọ láti lọ ṣe ìbẹ̀wò sí àwọn ìpínlẹ̀ àtàwọn gbéragbé kí wọ́n dẹ́kun àwọn nǹkan wọ̀nyí kí àwọn aṣáájú dẹ̀ mójútó láti rí i pé àwọn èèyàn wa ránṣọ bó ṣe yẹ kí wọ́n rán aṣọ wọn torí pé ẹgbẹ́ àfarawé ti ọ̀run ni wá ìwé Aísáyà wípé ní ọdún tí Uzziah bá kú èmi Olúwa jókòó lórí ìtẹ́ tí ó ga tí ó sì gbé ara rẹ̀ sókè iṣẹ́ tí aṣọ rẹ̀ kún tẹ́ḿpìlì àwọn sẹ́ráfù dúró lókè rẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn ní ìyẹ́ mẹ́fà wọ́n fi méjì bo ojú ó fi méjì bo ẹsẹ̀ ó sì fi méjì fò ẹ̀rí pé ìyẹ́ méjì pé láńgẹ́lì nílò láti fi fò ṣùgbọ́n tó fi ní ìyẹ́ mẹ́fà tó fi bojú tó fi bo ẹsẹ̀ ṣùgbọ́n nísìnyí ẹ̀rí gbogbo ibi tí àwọn áńgẹ́lì yẹn fi ìyẹ́ bò níwájú ìtẹ́ ọ̀gágun làwọn tí wọ́n ń ṣí ara sílẹ̀ kí á lè láti fi ẹwà wọn àbí láti ṣe àwọn kankan tí kò bá ìfẹ́ Ọlọ́run mu nínú ìjọ wa gbogbo ṣùgbọ́n nísinsìnyí a ti ń gbógun tí a dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ a dẹ̀ ń jẹ́ kó di mímọ̀ títí kan ìgbékalẹ̀ ẹ̀kọ́ fún àwọn aṣáájú láti mọ̀ pé ó yẹ kó mójútó nǹkan báwọn yìí kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. ẹ ṣé gan bàbá wa láti Atlanta Georgia ẹ ṣé gan tẹ́ ẹ pè sórí ètò kí lórúkọ yín bàbá wa. hello hello ó ti rí bẹ́tẹ̀. àwa tí a bá fẹ́ pè wọlé jẹ́ ká gbé ìpè wa fóònù wa bàbá tí ẹ pè láti òkè àró yẹn ìpè yẹn ṣe bákan ẹ má bínú ìpè yẹn ṣe bákan tẹ́ ẹ bá ti fẹ́ pè wọlé ẹ jẹ́ ká bọ́ síbi tí network tó ti jágara dáadáa tó ti fi gbọ́dọ̀ jọka láti pè wọlé tí bá dẹ̀ ti pè wọlé ní àǹfààní láti gbé ohùn ìsókè bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ chairman fún National Executive Council CNS Unification Church Worldwide His Grace Most Reverend Dr. S.A.O. Adeoye Stephen Adebo Aleyemi Adeoye JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn ní àlejò wa lórí ètò tòní láti ṣípayá àwọn nǹkan kan tàbí òmíràn fún wa àwọn nǹkan ibi tọ́rọ̀ yẹn ti rú wá lójú láti tọ̀ mọ́lẹ̀ sí
fún wa lórí ọ̀rọ̀ unification òun ni nǹkan tí à ń sọ lọ́wọ́ ẹ ní àǹfààní láti pè wọlé 08165537283 adúpẹ́ lọ́wọ́ yìí tẹ́ ń wò wá adúpẹ́ lọ́wọ́ yìí tẹ́ ti pè wọlé a sì dúpẹ́ lọ́wọ́ yìí tí ẹ sì máa pè wọlé bàbá wa kẹ́tọ́ máa lè jẹ́ mú ìbéèrè yìí wá lọ́wọ́lọ́wọ́ bá rí pé àwọn ọ̀dọ́ sẹ́ráfù eléyìí ò da ẹ pátì eléyìí ò da ẹ pátì eléyìí ò da ẹ pátì eléyìí ò da adẹ̀ tí ń pa gbogbo ẹ̀ tì bàbá wa kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo ọ̀dọ́ ìjọ Kébù àti Sẹ́ráfù ní irú àkókò báyìí. Àmọ̀ràn wa sí àwọn ọ̀dọ́ gbogbo alámọ̀ wípé irú ẹ̀mí tó wà nínú ọ̀dọ́ ní ti ìmọ̀ wọn kọ́ ojoojúmọ́ ló ń kọ́ ìmọ̀ sí ní ti jáde wọn jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò dá ẹpátì gbogbo ẹ̀kọ́ lálẹ́ pátì ìkíní Yorùbá sọ pé ìdálù níṣèlú ìyẹn dúró bẹ́ẹ̀ èkejì ìjọ ẹ̀mí ni wá ó dẹ̀ ní àwọn ìgbékalẹ̀ tí Ọlọ́run a ní àwọn nǹkan kan nínú ètò wa táwọn orúkọ àwọn apàtẹ tó sì wà ní ìbámu pẹ̀lú Bíbélì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tabatẹ̀rí ìta fẹ́ pàtì à ń wo àkọsílẹ̀ báwo ló ṣe wáyé lẹ́ẹ̀kan pàtà máa bẹ̀rẹ̀ mú sọ́kà pa àwọn kan tó jẹ́ doctrine àwọn kan tó jẹ́ pé liturgy ni àwọn kan tó jẹ́ pé bí àṣà àpilẹ̀ ìgbékalẹ̀ àwọn àgbààgbà tó wò pé bí nítorí nǹkan báyìí yà máa ṣe báyìí wọ́n jẹ́ pé nǹkan yẹn ká máa ṣe bẹ́ẹ̀ kí ló dé tá a fi ṣe bẹ́ẹ̀ ń gbà náà kí ló fà á tí a fi ní ìpinnu yẹn ń gbà yẹn bóyá nǹkan tó fà á gbà yẹn bóyá kò wà relevant mọ́ a lè jókòó ká ṣe àtúnṣe nǹkan tó fà á fi ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn kò wà relevant mọ́ ṣùgbọ́n doctrine tí ó pé it is handed over to us by the Bible or through Jesus Christ himself kò ṣe ohun tá a lè sọ pé a fẹ́ pàtì ṣùgbọ́n tá a lè sọ pé a fẹ́ pàtì ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí pressure máa wà bẹ́ẹ̀ yẹn ni pé àwọn bàbá wa àbí kí pé àwọn bàbá a ò ní ọ̀pọ̀lọpọ̀ àkókò láti jókòó láti dá àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ àwọn máa ń sì béèrè pé ká pàtì tó pé tí ẹ̀ bá ti lè convince wọn tí ẹ̀ bá lè jẹ́ kí ó yé wọn dáradára ìdí tí nǹkan yẹn fi rí bẹ́ẹ̀ wọn á ní ká pàtì torí kan tí ó bá yé èèyàn kì í dabble into it àwọn àìsàn méjì mẹ́ta ló wọ́n ń ṣe wá ìgbà tí mi kéré máa ń bèèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lọ bàbá tó bí mi dájú kí lè tán ṣe àwa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lónìí ó ń darí ni pé ẹ̀mí ló ń darí bẹ́ẹ̀ mi ṣe darí nìyẹn àwọn ọmọ wa tó wà ń dáńsì ti kọjá kẹ́kọ̀ọ́ sọ pé bẹ́ẹ̀ mi ṣe darí nìyẹn ẹ gbọ́dọ̀ lè jẹ̀kọ́ àkọ́mísù wọn yálà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àtàgbékalẹ̀ yẹn èkejì ni pé bàṣẹba lọ́wọ́ àwọn bàbá nìyẹn ok ẹ̀bà lọ́wọ́ bàbá kí làwọn bàbá sọ pé wà fún wà tó ní Sáàmù sọ̀rọ̀ ní Psalm 44 Dávídì ó ní Ọlọ́run àwa ti fi etí wa gbọ́ àwọn bàbá wa sì ti sọ fún wa ní iṣẹ́ láti ìwọ ṣe lé ọjọ́ wọn àti ní ìgbàanì níwájú wọn bí wọ́n ti fọwọ́ rẹ lé àwọn kèfèrí jáde tí wọ́n sì gbìn tí wọ́n ṣe àdìsílẹ̀ fún àti bẹ́ẹ̀ ó sì ń sọ àwọn kankan ìyẹn pé ó sọ with confidence wípé òun táwọn gbọ́ lẹ́nu àwọn bàbá wọ́n dẹ̀ convince àwọn dáhùn ó fi ẹsẹ̀ gbàgbọ́n múlẹ̀ àwọn ẹgbẹ́ kìtẹ́sí pé wọ́n ká pátì nìkan àwọn mìíràn tẹ̀ fi wálẹ̀ jáde lọ wọ́n fi wálẹ̀ jáde lọ pé báwọn dáhùn bàbá yẹn lóhùn kan tó ń ṣe ṣùgbọ́n tó pé àwọn lè ṣàlàyé ní kíkún ìdí tí a fi ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn dájú ìkílẹ̀ ilé ìyàní ẹ̀mí ló darí bẹ́ẹ̀ mi ṣe ní ká ṣe nìyẹn kí lèmi sọ pé wà fún ẹ̀mí náà dẹ̀ ní nǹkan tí ẹ̀mí Ọlọ́run sọ tí Jésù sọ nípa ẹ̀mí ni pé yóò wá láti máa kọ́ yín even kò ní kẹ́ṣe nǹkan láì fún yín ní ìdí yóò láti máa kọ́ yín láti máa rán yín létí see that was what Jesus told us nígbà tó ń lọ pé ẹ̀mí wọn máa wá láti máa kọ́ yín láti máa rán yín létí àwọn bàbá náà kẹrì if you want to hand over baton to your co-runner you must be able to hand over that baton well o gbọ́dọ̀ lè fi ìlànà ilé ọmọ yẹn lọ́wọ́ dáradára kì í ti pẹ́ gbà wọ́n ṣàtìrí káwọn náà gbàdá nínú yẹn rárá bíbẹ̀ ẹ̀kọ́ ọmọ yẹn àgbéjù sílẹ̀ àmú nǹkan mi ṣe so nítorí ìdí èyí kì í ṣe gbogbo ẹ̀ lálẹ́ sọ pé a fẹ́ pàtì nítorí ìdí nǹkan tá a kàn lè ṣe ni pé láti mú àwọn pressure ẹ̀pàtì kúrò Ọlọ́run fún ẹ̀ sọ fún àwọn ọmọ Israẹli nígbà tó ń ṣe àjọ rẹ̀ kọjá ó ní ẹ̀yìn wọ́ ọ̀la àwọn ọmọ yín lè bí yín pé èrè ìdí
kí lè lè ṣe ó ní ẹ gbọ́dọ̀ sọ fún wọn báyìí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ wá tí Ọlọ́run fẹ́ bá ti sọ fún wọn pé àwọn ọmọ yìí máa béèrè lọ́wọ́ yín o Ọlọ́run kọ ìwà rẹ̀ kẹ̀lé ó ti mọ òpin láti ìbẹ̀rẹ̀ wá ó ti mọ ohun tó máa ṣẹlẹ̀ ó ti mọ pé àwọn ọ̀dọ́ máa béèrè àwọn ọmọ máa béèrè so àwọn bàbá gbọ́dọ̀ lè kú ìpàdé àwọn ẹ̀rí kan tó ṣẹlẹ̀ lórí ju wàásù lónìí nísìnyí lónìí àwọn kan ẹ bá wa ṣíwèé Jòhánù orí kìíní wọn kà láti kọ́ ṣe ọ̀rọ̀ wà ọ̀rọ̀ tí wà pẹ̀lú Ọlọ́run ṣe ti gbọ́ báyìí òun lẹ ti gbọ́ yẹn o Ọlọ́run túbọ̀ jẹ́ kọ́rọ̀ ẹ máa yé wa o tọ́lọ̀ fẹ́ sọ̀kalẹ̀ wá ti fẹ́ yé wa. èèyàn náà ni Ọlọ́run máa lo. èèyàn tó wà ń bẹ ìtòrí kan tó ṣe wà lórí igi ìwàásù ni pé kó lè fi yé wa ọwọ́n àkàtán wà ní òun lẹ ti gbọ́ yẹn o ẹ túbọ̀ lọ kà kọ́lọ́ túbọ̀ fi yé wa. dẹ̀ kí wọ́n ní pọ́pọ́sì kan tó ṣe wà bẹ́ẹ̀ àwa nílò ìlọ́wọ́ àti kà á dẹ̀ kó dẹ̀ fi yé wa. That is the reason he is our pastor, he is our teacher tó jẹ́ olùkọ́ wa. ṣùgbọ́n bá ti dábẹ́ yẹn àrí pé àwọn ọmọ yẹn ò ní bẹ́ẹ̀ tó pé ààrẹ yẹn fi yé wọn. So ìlanilọ́yẹ̀ ẹ̀kọ́ àti àwọn ètò tó ń ṣí ojú ènìyàn tó láyàn lójú òun ló máa ràn wá lọ́wọ́ nípa tìrú àwọn àtẹ̀mẹ́nu pressure ìgbé kàmùkúrò. ọjọ́ ká pàtì Ọlọ́run àlàyé àtúbọ̀ ràn wá lọ́wọ́. láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ ní àǹfààní láti pè wọlé ẹ jẹ́ ká mú orin ẹ̀mí wá láàrin ìṣẹ́jú díẹ̀. bàbá ọlọ́tọ́ ti pè láti Atlanta Georgia ẹ ṣe tẹ́ máa ń darapọ̀ wá ní gbogbo ìgbà lórí ètò yìí. bàbá tí ẹ pè láti òkè àrólẹ̀ kan bẹ́ẹ̀ ṣe pè wọlé kọ́ yẹn kò jágara tó àdẹ̀ lè máa waste credit yìí ẹ ti ń lo data àti máa waste credit yìí láti ní kẹ́ ẹ pè padà. ń tẹ ìwà mẹ́rin tó bá láǹfààní láti pè 081-655-37283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. ìránṣẹ́ àwọn kan tí ń ṣe ẹgbẹ́ ìpín tó ṣe àwọn kan lè lọ ṣe lọ́wọ́ tó bá lọ àwọn kan tó máa ṣe àwọn tó ti ṣe àwù ẹ̀ lẹ́yìn kò ṣe rí kò ṣe rí. àwọn tó ṣe ṣáájú. a ní ìpè kan. Hello ẹ kálẹ́ sà. èmi mo pẹ̀lẹ́ sọ ní Atlanta Georgia. ẹ káàbọ̀ sórí ètò sà. Yes sir. Fóònù yẹn àgbọ̀ lẹ́ẹ̀kan yẹn. Ok sà. So èmi kàn fi pọ́ìntì ẹ̀ nítorí pé kí ni àwa náà sí àlẹ́ sí níwájú báyìí. àdùnnú aláwọ̀ sí àlẹ́ sí Nàìjíríà tó jẹ́ ọmọ wọ àwọn obìnrin máa ń wọṣọ ọkùnrin. Ó dáa. And àwa náà fẹ́ join the invitation. A ní church náà ní Nàìjíríà. Kí ló rúkọ? Kí ló wà lọ́dọ̀ invitation? A lè ti dábàá bá lábẹ́ àkọsọ́ ọ́nì tábà ti rẹ́ nìkan. Tẹ́ńtọ̀ pé àwọn bàbá wa tún wà lórí ìjókòó lẹ́nu. Olúwa ṣeun. Nígbà program lẹ́nu. So àwọn ọ̀dọ́ fẹ́ kí wa láti darapọ̀ mọ́ invitation. Nítorí a ti bá bàbá lábẹ́ àkọsọ́ ní bàbá lábẹ́ ọlábẹ́yìn ní ìlànà ní ìmọ̀tòrẹ́kù ọ́nì tábà ti rẹ́ nì. Ìkàjẹ́ ká ọmọ fáwọn máa pọ̀ mẹ́tì wa mọ́ àwọn kàmá wa bá ní Nàìjíríà. Ìjọ. Olùtẹ́gbọ̀ pé àwọn bàbá wa nínú ìlú wa ọwọ́ aláǹdí èyí náà. Lóṣù ní tútù ọ̀rọ̀ yẹn sí wọn. Bàbá wa látàrí Atlanta Georgia, ẹ jẹ́ ká múlẹ̀ kan lábẹ́ Mount Oreb lẹ́wà. Hello? No, ṣọ́ọ̀ṣì Mọ́tòrébù kọ́lá wa wà. Ó dáa. Àwa ní bàbá ọlálẹ́ òbí. Ẹgbẹ́ ti bàbá fún wa. Ó dáa. Ok. L'Atlanta. Ó dáa. Ó dáa. Ẹ máa bá. Ní ẹni tàbá lọ tàbá sáwọn Nàìjíríà. Sẹ́ńdọ̀ tí àwọn bàbá wọn tó jẹ́ national
chairman ó dà olúwa ṣeun bàbá wa máa pe nọ́mbà wọn bàbá wa máa pe nọ́mbà wọn ẹ wà lórí ètò tó bá ti pe nọ́mbà wọn ẹ mú ẹ lè máa so àti bàbá wa Ọládẹ̀ǹdé àti bàbá wa ẹjọ máa ṣe kó lè tètè ṣe kíni kó lè tètè dánmọ́rán Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìṣọ̀kan ìjọ Sẹ́ráfù Kérúbù àti Séráfù ló jẹ gbogbo alógún Ọlọ́run alààyè yóò tún kí lórúkọ yín bàbá wa. Pásítọ̀ Wálé Fálúbi Fálódé Pásítọ̀ Wálé Fálódé ẹ ṣé púpọ̀ ẹ pè lẹ́yìn ètò bàbá máa fún yín ní bàbá máa pe nọ́mbà wọn kẹ ní àǹfààní láti pè wọ́n lẹ́yìn ètò láti bá wọn sọ̀rọ̀ ní kíkún ẹ ṣé púpọ̀ tẹ́ wà lórí ètò Ohùn Àwọn Kérúbù pẹ̀lú wa. Ẹ̀yin tí ẹ bá tún fẹ́ pè wọlé 08165537283 tó Ohùn Àwọn Kérúbù lórí Facebook lálẹ́ pẹ̀lú bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ alága fún CNS Unification National Executive Council CNS Unification Church Worldwide ní olú ilé ìjọsìn gbogbo apátápátá tó wà ní kìlómítà 40 Bàbà Lagos Ìbàdàn Expressway olú ilé ìjọsìn gbogbo wa nìyẹn o olú ilé ìjọsìn gbogbo wa nìyẹn tẹ́ ẹ bá tún mọ̀ báwọn ṣẹlẹ̀ ṣe ní mẹ́kọ olú ilé ìjọsìn gbogbo wa nìyẹn tí à ń péjú pésẹ̀ sí láti yin Ọlọ́run lógo nínú ìṣọ̀kan ìrẹ́pọ̀ àti àlàáfíà bàbá wa kẹ́ tó máa lọ kí ni ọ̀rọ̀ àmọ̀rẹ́ fún gbogbo ìjọ Séráfù ní ìlú àkókò báyìí epo 1 litre sí ní 500 naira orílẹ̀-èdè Nàìjíríà nǹkan dára púpọ̀ ká má sọ mí nínú àkókò báyìí àti ètò ìṣàkóso ìjọ àti ìṣiṣẹ́ ìránṣẹ́ orí pẹpẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ọ̀rọ̀ àmọ̀rẹ́ fún ìjọ kí ló àti àfúnná papọ̀. Àmọ̀ràn mi fún ìjọ wa nírú àkókò báyìí ni wípé ìkíní ká kún fàdúrà nǹkan kan lọ́mọ̀ wá mọ́ wà ní ìjọ aládùúrà so ojúṣe wa àkọ́kọ́ ni pé kí a máa gbàdúrà tí a bá dẹ̀ ṣe ń gbàdúrà ká gbàdúrà fún orílẹ̀ gbàdúrà fún àlàáfíà Jerúsálẹ́mù àwọn tó ń fẹ́ yóò ṣe rere gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ Kérúbù Séráfù àti pé ìdánwò sọ pé Nàìjíríà ò lè ṣe kíní kan ló wá ṣe Nàìjíríà we shouldn't profess negative things concerning our country a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa òdì sí orílẹ̀-èdè wa lókè pé ká máa fi àdúrà ràn ọ́ lọ́wọ́ and nípa àdúrà àti àìsinmi wa Ọlọ́run lè ó ní agbára láti fi ọ̀run ṣe àtúnṣe orílẹ̀-èdè nítorí àwọn àyànfẹ́ tirẹ̀. Èkejì ni wípé ká jẹ́ ẹni tó ń pa òfin mọ́ nítorí pé ìran tí a yàn ní wa olú àlùfáà wọn ò gbọ́dọ̀ bá rú wa nínú. A tún ní ìpè mìíràn bàbá má bínú. Hello sir. Hello? Èèyàn ó rí bété. Ẹ bá wa bọ́ síbi tí network bá ti wà ókè tí wọ́n fẹ́ pè wọlé o. Wọ́n gbọ́dọ̀ bá irú wa níbi ìwà ìbàjẹ́ nítorí pé ìrìn àjò èèyàn mímọ́ la gbọ́dọ̀ jẹ́ ènìyàn ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí bàbá wa olórí ti máa ń sọ gbogbo pé wọ́n gbọ́dọ̀ sọ pé nìkan rúfin kó jọ ọmọ Séráfù. Wọ́n gbọ́dọ̀ sọ pé nìkan wù àbàjẹ́ kó jọ ọmọ Séráfù. Wọ́n gbọ́dọ̀ sọ pé nìkan wùwà burúkú kan àbí ẹnìkan ló wọ mọ́tò ju pópó wọ́n rí pé gbogbo nǹkan tó yẹ kó ní kò ní kó jọ ọmọ Séráfù. Ìyẹn gbogbo láti jọ mọ́tò láti tako òfin nítorí pé ìwé mímọ́ la gbé ìwà mímọ́ sí láti gbọ́dọ̀ wò. Ìyẹn jẹ́ ọ̀gẹ̀rẹ̀. Èkejì ni pé Olúwa sọ pé ká nífẹ̀ẹ́ sí gbogbo ayé kì í ṣe sọ́mọ ẹgbẹ́ nìkan ìgbà náà làdúrà wa yóò sì gòkè. What gives us joy most ni pé we should profess love to everybody ká jẹ́ kí ìfẹ́ wa farahàn fún gbogbo ènìyàn. Torí pé nínú ìlànà Kérúbù Séráfù ìfẹ́ Ọlọ́run fi ara ẹ̀ gan gẹ́gẹ́ bí ìfẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run fi hàn gẹ́gẹ́ bí ìfẹ́ a sì gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ yẹn kì í ṣe sí pé èèyàn jẹ́ ọmọ Séráfù nìkan ṣùgbọ́n pé torí pé Olúwa kan sọ pé Kérúbù Séráfù
ẹ fúrúgbìn rere sáyé, ẹ̀yin la pè láti lọ ṣa àwọn tí yóò pàdé Olúwa lókè. Now if we are given that commission láti lọ ṣa àwọn èèyàn tájọ máa pàdé Olúwa, then mọ̀ pé we need to apply some qualities bí ìfẹ́, ìfaradà, sùúrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí a lè ṣàṣeyọrí ìpè tí a fi pè wá sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa ní àṣálẹ́ òní, nítorí pé Ọlọ́run fi àyè ìgbà sí. Dúpẹ́ lọ́wọ́ yín bàbá, nítorí pé ẹ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa ní orí ètò Àwọn Kérúbù. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ pè wọlé, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń pè ṣùgbọ́n tí a ò ní àǹfààní láti gbé ìpè bí àtòrí ibi tẹ́ ẹ wà bí nítorí ibi tẹ́ ẹ wà kò dúró déédéé pẹ̀lú ibi tí àwa wà. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò wá, a rí wípé ẹ pọ̀ ń bẹ dáadáa, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin. Ó ṣe ṣe pé bí a fóònù tẹ́lómi fi ń wò wá ló tún fẹ́ fi pè, fóònù yẹn ò lè ṣe double purpose, ní ẹ̀ṣẹ̀ ní àǹfààní láti pọ̀ wọlé. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Fálódì láti Atlanta, Georgia, tí wọ́n máa fi gbogbo ìgbà darapọ̀ mọ́ wa lórí ètò Àwọn Kérúbù. Ẹ ṣé púpọ̀, Ọlọ́run alààyè yóò jùmọ̀ wá pẹ̀lú wa. Bàbá wa ní wàá dùn púpọ̀ láti nílò ètò yìí gẹ́gẹ́ bí àlejò. A nígbàgbọ́ pé nígbà mìíràn tí a bá tún nílò ìlú ètò yìí gbàlà ẹ ó darapọ̀ mọ́ wa. Bàbá wa kẹ́ tó máa lọ gbàdúrà fún wa lórí ètò yìí. Ọlọ́run ayérayé, ògo ni forúkọ mímọ́ yín o, Hallelujah. fún ìfẹ́ láti ẹni sí àwọn ènìyàn láti fi ọmọ bí owó yín Jésù Kristi fún wa ní ẹ̀bù ààyè mímọ́ fún ìràpadà wa láti fi ṣokùnfà wá sọ́dọ̀ yín. Bàbá gba ọpẹ́ wa. Àmín. A yìn fún ìjọ mímọ́ yìí tí ẹ sọ̀ kalẹ̀ fún ìgbàlà ọkàn, fún ìjèrè ọkàn, fún iṣẹ́ ìgbàlẹ̀ ẹ̀mí. A yìn fún ìtànkálẹ̀ rẹ̀, a yìn fún orí ọ̀fẹ́ tẹ̀rí fún wa láti tayọ. Bàbá gba ọpẹ́ wa. Àmín. A yìn fún ètò yìí, Ohùn Àwọn Kérúbù yìí tí ẹ̀yin Ọlọ́run ṣe lọ́ṣọ̀ọ́ láti jẹ́ kí ìṣe wa, ìṣe Kérúbù Sáfù kó di mímọ̀ fún gbogbo ènìyàn ní ọ̀nà ọ̀tun. Bàbá gba ọpẹ́ wa. Àmín. A yìn fún ètò tí àṣálẹ́ ìpapà tí àṣeyọrí rẹ̀ gbà yẹn wọlé wa. Àmín. A gbàdúrà fún gbogbo ènìyàn, Olúwa gbàdúrà fún wa. Àmín. A gbàdúrà fún ìjọ Kérúbù Sáfù, Olúwa bomirin wa. Àmín. Bàbá nípa ìpinnu rẹ fún ìjọ rẹ jẹ́ kó wá sí ìmúṣẹ. Àmín. A gbàdúrà fún ìgbà Kristẹni lágbàáyé, bàbá ṣe wá lọ́kàn tòótọ́. Àmín. Gbogbo èmi ò kàn tiẹ̀, tiẹ̀ ò kàn tèmi, mo kúrò láàrin wa. Àmín. Ìfọ́jú ọkàn lórúkọ Jésù, mo kúrò láàrin wa. Àmín. A gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa gbàdúrà fún wa. Àmín. Bàbá àmúpadà ọ̀tun, mo dé borí léèdè. Àmín. A gbàdúrà fún gbogbo ọkàn tó wò wá àbí tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìránṣẹ́ rẹ lórúkọ Jésù. Olúwa súre fẹ́ni kankan. Àmín. Iṣẹ́ ìránṣẹ́ Ohùn Àwọn Kérúbù má jẹ́ ó kú, Àmín. máa bomirin, Àmín. kó máa dàgbà, Àmín. kó máa gbèrú. Àmín. Gbogbo ọkàn tó máa nífẹ̀ẹ́ láti gbọ́ lórúkọ Jésù ya jẹ́ kí ẹ̀mí ìmòye rẹ àti ìṣínójú ẹ̀mí jẹ́ kó jẹ́ tẹ̀lé Àmín. wa ju gbogbo rẹ̀ lọ nínú ìfẹ́. Olúwa gbé wa ró, Àmín. mú wa sì dópin, Àmín. ṣe wá lénìyàn yín, Àmín. máa jẹ́ Ọlọ́run wa, Àmín. nítorí tá a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa tó gbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Nítorí bàbá tí wọ́n pè lẹ́ẹ̀kan, ẹ bá pè nọ́mbà yìí fáwọn èèyàn tó bá fẹ́ pè lẹ́yìn ètò. Nọ́mbà agogo ìpè wa ni 080 080 23 23 44 44 9117. 9117 080 23 44 9117 lẹ́ẹ̀kan sí 080 23 44 9117 nọ́mbà tí ẹ ní àǹfààní láti pe bàbá wa alága fún ìgbìmọ̀ ìṣàkóso CNS Unification Church Worldwide sí nígbàkigbà tí ẹ bá fẹ́ pè wọ́n. Ẹ lè WhatsApp wọn sórí nọ́mbà yẹn náà nígbàkigbà tí ẹ bá fẹ́ pè wọ́n. Adúpẹ́ lọ́gbọ́ ẹni tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí lálẹ́ iṣẹ́ mọ̀ wípé kò ṣeé ṣe kéèyàn máa yúnmú kó tún máa sófè iṣẹ́ ìránṣẹ́ ńlá méjì náà gbélé èèyàn lọ́wọ́ yẹn. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ pè wọlé, adúpẹ́ tẹ́yin ò láǹfààní láti pè tó ẹ pé ìṣẹ̀lẹ̀ yìí wò wá, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà ní comment box, ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ níbi comment section, adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣàwà pẹ̀lú wa lórí ètò yìí, adúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù Ọlọ́run alààyè yóò wà pẹ̀lú wa. A ó tún pàdé lórí ètò yìí nígbà mìíràn láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Ètò Ohùn Àwọn Kérúbù lórí rédíò ń tẹ̀síwájú ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí aago 4:30 lórí ìkànnì Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. Ìkànnì Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta ní ètò Ohùn Àwọn Kérúbù lórí rédíò. Ẹ wá ṣe onígbọ̀wọ́ wa àti ti Facebook àti ti rédíò, ẹ wá ṣe onígbọ̀wọ́ wa. Nípa ṣíṣe èyí náà lè fi rìn
tá a dẹ̀ máa rìn jìnnà tá a dẹ̀ máa lókè bí ẹ ti ń ṣe lórúkọ Jésù Ọlọ́run ọ̀gá ògo á bùkún yín a ó sì jù wọ́n rí àánú gbà a dúpẹ́ pọ̀ lọ́wọ́ ilé ẹ̀kọ́ sí bàbá wa ìdá àkùnmọ́ lórí ètò yìí a sì dúpẹ́ lọ́gbà àwọn ikọ̀ tí a jọ ṣiṣẹ́ pọ̀ Caleb Lawal tòun ti Alani Olùrántí Ayọ̀ àwọn wà lẹ́yìn náà tí wọ́n ní àjọ máa mójútó ètò tí alẹ́ ní lórúkọ Jésù àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ Ọlọ́run yóò gbìdìde fún yìí náà a ó tún pàdé lórí ètò yìí nígbà mìíràn Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá aládùúrà ní kọ́tù bàbá ìjọ ní rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe a ó tún pàdé nígbà mìíràn lórí ètò Ohùn Àwọn Kérúbù kí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo kójú mọ́ wa pẹ̀lú gbogbo wa Shalom Shalom.